Probably by Nicola says, Yeah. okay. This will be much. All right. Thank you, Sirat. Something right now? Yes. It's shining? Yeah, so it smells. It smells good. What will it see? It's good. It's good for everything. Yes, so. Yes, ke. Minta àwọn ẹ̀kọ́ sọ pé private ló yẹ mí nínú ọkọ̀ ẹ̀kọ́ fàfi gbé mi àti ní sísà rí kòkò sáyé ló. You are welcome, everybody. I can't survive. Wow, Welcome, I can use this one. Okay, everybody, better say wọlé. I can do part 2. Ó ti show. Èmi náà ṣe báyìí fún ìyá yín. Agba part 2. Ìyá àwọn wèrè. Ìyá àwọn òsínwé ọmọ. Àti bàbá àsàlẹ̀ àwọn ọmọ olè. Mo wà dáadáa mà. Apanilẹ́kúnjayé. Bọ́lá ti fẹ́ pa gbogbo yín. Ó ti fẹ́ pa yín. Àǹtí mi ni ó pa gbogbo yín. Àǹtí mi ti fẹ́ dá gbogbo yín lórí. Èmi lè ń gbé làǹtí mi lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o. Casket office yẹn. How can somebody go buy a everybody cry like a baby. That time yẹn mo sunkún more than 3 months. Lójoojúmọ́ mi ò mọ bọ́ ìyẹn rí. Bọ̀bọ́ ṣe máa treat bọ̀bọ́ yẹn tó wá pa. Ẹnìkan tó ti bí ọmọ nínú tó bí ọkùnrin tó bí obìnrin. Wà wá lọ sí casket office yẹn. Bí wọ́n ti ń takó sí. Wà wá máa rẹ́rìn níbẹ̀. Ṣé wọ́n wọ àwọn tó kú kan tí ó yẹ kó wọ́n dẹ̀bà? Ṣé wọ́n máa ń wọ bẹ̀ kán máa rẹ́rìn ni? Ìyábọ̀ Òjó rẹ́rìn pẹ̀lú àwọn colleagues ẹ̀yẹ tó jẹjẹ lọ́wọ́ rẹ́rìn. Ó nìkan ló rẹ́rìn bẹ́ẹ̀ lọ́wọ́ ṣẹ́yìn lè gbarú ẹ̀. Tí wọ́n bá tí àbá sọ̀rọ̀ ń sìn táwọn èèyàn náà bá sọ pé àwọn náà máa ṣe orúkọ bóun ò tiẹ̀ jẹ́ fúrú kó tí ò bá pè fúrò nínú sí yẹn kó náà máa ṣe orúkọ bẹ́ẹ̀ náà fún ọkọ ọmọ ẹ̀. These Nigerian people can do it. You don't know. Àwọn tá a bá sọ̀rọ̀ ń sìn náà wájú àwa kò ń sọ fún ni pé wàá ṣe nǹkan torí ọjọ́ ọ̀la torí pé kò mọ̀ pé lẹ́yìn ìgbà yẹn wọ́n máa fọ́mọ lọ́kọ wọ́n fọ́mọ ẹ̀ lọ́kọ náà. Ọ̀rọ̀ tá a sọ tòótọ́ ọ̀rọ̀ la sọ. If you telling me that I'm jealous of Iyabo, you are crazy. Igbe ọmọ mi fẹ́ lọ fẹ́ ọmọ Zimbabwe àbí àmì. The guy is okay. Okay? But ṣé òun lè gbà nísìnyí òkè ọkọ ẹ̀ ọmọ yẹn kó wá lóyún kó bímọ? Rọ́ọ̀ tó ń wá play káwọn kò wá dìde kan play nínú ayé. Ó lè jẹ́ nǹkan tó fẹ́ ṣe fún nìyẹn. We are saying. Sọ́dọ̀ mi ni. Ẹ dákun sọ́dọ̀ mi ni. Ẹ̀lẹ́ o. Sáwọn èèyàn ń gbọ́ mi báyìí. Ó dà pọ́dọ̀ mi ni o. Sọ́dọ̀ mi ni. Íńtánẹ́ẹ̀tì mi ń ṣiṣẹ́. My internet is working. My internet is working. What happened? Internet mi ń ṣiṣẹ́ mi mọ́ tó ṣẹlẹ̀. My internet is working. Okay. I don't know. Hello?
ṣé network àǹtí mi ni síwájú pé network àǹtí mi ni o bọ́ àbí network mi ni àtẹ̀mí ni o àǹtí mi yà àǹtí mi rí ó bá mi fún lẹ́gbàá gidi gan-an ni. Àmọ́ tó ṣẹlẹ̀ ṣé network ẹ bá mi ṣí àjàre I don't know ẹ bá mi tap screen ẹ double tap screen ṣé mọ̀ pé àwọn nǹkan kan ṣẹlẹ̀ tó ń jẹ́ bànújẹ́ ọkàn fún mi láti bí ọjọ́ mẹ́ta ṣe rí ìgbà míì wà tí màá rí i pé nínú justice for mohbad yìí ṣé kinní yìí ò skip ẹ bá ń yẹ̀wò ṣé kò skip ṣé mi ò máa skip ṣá ó yẹ pé mò ń skip o kí ló dé ṣé mò ń skip báyìí mi skip pọ̀ mò ń rí ẹ bá ń yẹ̀wò ṣé mi ò máa skip ó skip ṣe rí most of people nínú justice for mohbad yìí wọ́n ti ta ẹlòmíì ṣe rí ẹ kàn rí mi láti bí ẹnujọ́ mẹ́ta tí mo kàn ń sọ̀rọ̀ sí ẹ màá kàn sọ̀rọ̀ pé àwọn èèyàn ń ṣe yánmayànma it is not maybe because of pé kíní they brought some information to me thank you they brought some information to me that information really hurt me because some people tí mo rí nínú àwọn circles yẹn ó really ń bí mi nínú ṣe rí nílé ayé ẹ má jẹ́ kí owó ẹ má jẹ́ kó jẹ́ pé ẹ máa tìtorí ojú kòkòrò ẹ má sọ pé ebi ń pa yín ìyà ń jẹ yín ẹ̀rọ ń jẹjẹ bó ṣe lele kókókókó fún yín tó ẹ má sọ pé ẹ fẹ́ ṣe ojú kòkòrò àti pé tí èèyàn bá fún ẹ ní nǹkan lẹ́ẹ̀kan sọrí nǹkan tẹ́nìyẹn fún ẹ lẹ́ẹ̀kan appreciation ni má jẹ́ kó sọ pé torí pé nìyẹn mọ̀ọ́mọ̀ wá wájú ẹ tó kàn ní jẹ́ help ẹ fún ẹ ní nǹkan tó wá sọ di pé priority ìwọ ni wàá padà máa lọ tọrọ owó bọ́mọ ẹ bá fẹ́ yàgbẹ́ wàá pẹ́ nìyẹn wípé o ní ìdí ìrànlọ́wọ́ bọ́kọ ọmọ ẹ bá fẹ́ bímọ bẹ́ẹ̀ fẹ́ bímọ lọ hospital ẹ pẹ́ nìyẹn bẹ́ẹ̀ ní ìdí ìrànlọ́wọ́ bí ìyá yín wọ́n bá fẹ́ sòkú ìyá yín ẹ pè wọ́n bí bàbá yín gan bá tún ṣubú lulẹ̀ ẹ pè wọ́n ẹ ṣe bàbá yín kán bí ọmọ yín bá fẹ́ kàwé tó fẹ́ ṣe graduation ẹ pè wọ́n bóyá fẹ́ round out in school ẹ pè ẹ lè gbọ́ responsibility yín tẹ̀ ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ìyá yín tó kú kí bàbá yín kí mohbad tó kú kódà tó bá jẹ́ pé ráìsì lásán lẹ fẹ́ rà ẹ pè wọ́n pé ráìsì lẹ fẹ́ rà bí ọ̀rẹ́ yín kan ọ̀rẹ́ yín bá ń ṣènáwó ọ̀rẹ́ yín ni o tó bá ń ṣènáwó tẹ́ ẹ fẹ́ lọ síbi ọ̀dọ̀ ọ̀rẹ́ yín tó ń ṣènáwó ẹ tún lọ bọ́ ọ̀rẹ́ yín yẹn ẹ tún lọ bá gba bára lọ́wọ́ èèyàn tẹ́ ẹ tún dé pé àyẹ̀fà kàǹtì sílẹ̀ tẹ́ni tọ̀hún ò ní mọ́ tẹ́ni kò ran ọ̀rẹ́ yín lọ́wọ́ pọ́ọ̀rẹ́ ọ̀rẹ́ yín ní ṣòro kó jọ kó bá yín ràn lọ́wọ́ ẹ máa lọ inbox àwọn èèyàn máa lọ tọrọ owó lọ́wọ́ àwọn èèyàn ibẹ̀ lẹ ti ń kàgbákò tẹ́ ti ń bọ́ sínú àwọn líìsì Princess Ọmọlọ́lá Mr. Motors ojú kòkòrò ń lè fi bà justice for mohbad jẹ́ èèyàn lè bá bẹ́yàn his grace I cite you èèyàn lè báyàn fúnràn lọ́wọ́ àsìkò tọ́lọ́run sí ọ nìyẹn pé bí Ọlọ́run bá rán yàn síyàn ayé náà dẹ̀ máa rán yàn síyàn o kì í sí Ọlọ́run nìkan ayé máa rán yàn síyàn ṣé you get it ayé ó máa rán yàn torí tó máa fẹ́ set ẹ up tán fẹ́ mú ẹ èèyàn náà máa rán sínú ayé ènìyàn
tó dẹ̀ máa ṣe bí èèyàn dáadáa sí ọ tó dẹ̀ ní mọ̀ pé èèyàn ni wọ́n máa rán yàn sínú ayé ènìyàn èèyàn gidi dẹ̀ wà tákàn wú lọ́kàn pé mo fẹ́ help ẹ ìyẹn ò mí pé kó máa mú gbogbo responsibility ìgbésí ayé ẹ kó gbé lẹ́nìyẹn lórí kó o má lè dálé ayé ẹ ṣe ibẹ̀ náà ti máa mú yín gbogbo ẹni tẹ́ bá ti bá pàdé báyìí ẹ máa inbox wọn tọrọ owó lọ́wọ́ yín tó lórí burúkú ni yín ni ẹ dẹ̀ fi owó ẹ dẹ̀ fi bà justice for mohbad jẹ́ níbi tọrọ ẹ fún mi kí ló dé tẹ́ ń tọrọ owó kiri lọ́wọ́ àwọn ẹni ẹlẹ́ni wọ́n yù sí yín because kí lè fẹ́ kán ti rí ibi kankan náà ti rówó tiwọn torí pé wọ́n ti ń pariwo pé ẹlẹ́gbẹ́já yìí fún yàn lówó ẹ̀yin péyàn kan bá wá sórí platform tó bá ti praise èèyàn jù báyìí ẹ̀yin náà máa sáré lọ gbá inbox fẹ́ nìyẹn pé lágbájá yìí ń praise ẹni yìí ń bí kán dárúkọ ẹni yẹn bó yóò rí kọ́ gan-an ti make kọ́ tán kọ̀wọ́ orí show kan tẹ́nìyẹn kàn dárúkọ ara rẹ̀ màmá lágbájá ló ń kọ́ dádì lágbájá ló ń sọ̀rọ̀ prince ló ń sọ̀rọ̀ ńbẹ̀ yẹn queen ló ń sọ̀rọ̀ ńbẹ̀ yẹn ẹ gbọ́ lórí burúkú yẹn lọ ṣáàtì fún lórí page ẹni yẹn ẹ wọ ẹni tó ń queen ẹ wọ ẹni tó ń prince ẹ gbà clicity ẹ lọ follow ẹni yẹn ẹ máa wá send fídíò tẹ́ bá ti ń ṣe live ẹ máa send ẹni yẹn ibi tẹ́ ti máa wọlé sí wọn lára nù olórí burúkú ni yín tẹ́ bá mọ̀ tó ṣẹlẹ̀ nínú ìgbéyàwó tí Ìyábọ̀ ṣe expose many things if you don't know I see some people tán láwọn wà ní justice tí wọ́n tó raṣọ tí wọ́n wà níbẹ̀ tí gbogbo wọn ń dùn I just kept quiet àwọn tẹ́ ń praise their wọ́n ti dà yín wọ́n ti lọ ẹ rí mi kí n máa pọ́nyàn gẹ̀gẹ̀ tí ẹ bá rí mi tí n bá kàn ṣe bákan ẹ kàn máa wò pé kí ló ti tẹ́nìkan máa ń misbehave tó máa ń ṣe bí ẹni tó ní school skills tó ní school shit sometimes Real Infinity mú kí yín mà ẹ kí ló tẹ̀ ń ṣe báyìí tẹ́ ẹ bá tiẹ̀ ṣàánú ẹ ti torí tẹ́ ń jẹ ohun tó dùn mí jù ni pé ẹ tún máa ṣàdúrà fáwọn èèyàn ẹ tún máa praise àwọn èèyàn ẹ tún máa kí wọn ẹ̀yin lẹ́ ọkọ máa gbé àwọn èèyàn ṣépè pọ́ dálẹ̀ làwọn èèyàn ẹ̀yin lẹ́ máa jump from one place to another tẹ́ máa blackmail àwọn èèyàn pé àwọn lágbájá yẹn ọ̀dàlẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ dẹ̀ ní ẹ̀yin ni ẹni bí ayé òde fojú sí yín lára o ẹ̀yin iná máa rán kábẹ́ tí máa gbẹ́pọ̀n ẹ̀pọ̀n olórí burúkú yín ẹ̀pọ̀n òfò ẹ̀pọ̀n dùgbẹ̀dùgbẹ̀ kiri leléyìí ẹ dórí platform eléyìí ọ̀tọ̀ ní voice changer lẹ́ máa lò lórí platform eléyìí pẹ̀lú orúkọ mi tẹ́ bá dórí platform eléyìí pẹ̀lú another orúkọ mi pẹ̀lú another voice changer ogun máa pa yín bẹ́ẹ̀ bá dọ́dọ̀ tẹ́ni ọmọ ológun ẹ lo voice changer that's why tí mo ṣe máa fẹ́ rí ẹni tí n bá sọ̀rọ̀ sójú èkó tó bá ti wọ́n sórí platform mi tí n bá ti rójú ẹ lọ́kùnrin ẹgbó bọ́lẹ̀ ọkàn dédé rò pé ọmọ tọ́sọ kàn dédé stick sórí platform ipa ni mo rí ìdí Mr. ọmọ tọ́sọ gan ni mo rí ìdí ẹ̀ gan wàá rí pé most of àwọn ọkùnrin tó wà lórí platform wàá rí pé wọn kì í dúró wàá rí pé ọmọ tọ́sọ nìkan ló dúró because energy mi connect mọ́ èmi mo choose ẹ fúnra mi tó bá jọ ló choose mi máa ti lé lọ tipẹ́ òní dúró orú ẹkùn kò tẹ̀ nílé dúró máa ti lé lọ because spirit mi ló máa lé dànù bọ̀ kò wo àṣìṣe mi láyé kì í wo bí mo ṣe máa ń sọ kò wo misbehave mi definitely I choose him by myself èmi mo choose ẹ nìyẹn ẹni tí kì í bá ti wo àṣìṣe mi èmi mo choose ẹ nìyẹn nǹkan pé energy mi ló choose ẹ kì í sọ ló choose mi tó bá jọ ló choose mi á wò wà mí á ti lọ mi rò bí má nìyẹn fìgbà kankan yẹ kúrò wà á rí pé nínú àwọn ọkùnrin lórí platform yìí má nìyẹn nìkan ni ò lọ rí bíbà kì í wo gbogbo tí bá máa sọ olórí burúkú lẹ́yìn tó kù ẹ̀yin wèrè ọ̀tọ̀ ní tẹ́ máa ṣe lábẹ́lẹ̀ ọ̀tọ̀ ní tẹ́ máa ṣe níta ṣe ẹ̀ṣí eré tẹ́ ẹ̀ bá rántí pé mohbad ọmọ kékeré sì lọ́mọ yẹn ẹ̀yin obìnrin wèrè náà bẹ́ẹ̀ o ẹ̀yin olórí burúkú ẹ̀yin yóò ṣì kan tẹ́ ní gbogbo wèrè tẹ́ ń dánwò tẹ́ ẹ̀ bá ronú pé ẹ̀yin náà bímọ tẹ́ bá ti rò pé invest tẹ́ máa sọ̀rọ̀ bí áńgẹ́lì tẹ́ máa sọ̀rọ̀ bí pẹ́yìn lẹ dáa jù nínú ayé tẹ́ máa ṣe bí pẹ́yìn lẹ sìyàn tẹ́ bá ronú pé wọ́n sọ fi pé pépà ni wọ́n fi yí ìmọ́lẹ̀ wọ́n ní pépà ni wọ́n fi yí ní mọ́ṣúárì tó wà wọ́n ní mohbad wọn ṣe kankan sí mọ́ kò sí flu kankan gan lára ẹ̀ mọ́ flu ló kù ẹja tó kù lára ẹ̀ ó ti di ẹja ìpìrà ẹ mọ̀ àwọn ẹja panla tán máa ń ṣàyẹn ẹ sá mọ̀ àwọn ẹja panla ni kì í ṣe ẹja kìíní thank you ma ẹja panla ń ní mohbad ti dà wọ́n ní pépà náà fi yí sẹ́gbẹ́ kan pé in case tẹ́ bá wá gbé ẹja yín o kẹ́ bá wá gbẹ́ja yín o torí ẹja tútù ní tá bá ní ká gbé lé ò lè máa rà kó sì dín àti bá ń sá ó ti gbẹ
tá bá dẹ̀ tí wọ́n chemical sí lára tẹ́ bá ti wá fẹ́ gbé ó ṣeéṣe kó tún ṣe sùn bọ̀ báyìí o ẹ mọ̀ pé àwọn ẹja gbígbẹ kò sí bẹ́ẹ̀ ṣe lé wọ́n mi sí wọn lára tó wọ́n lè ṣe wọ́n kàn máa bá yín gbé gbígbẹ yẹn náà sínú pósí fún yín ni ìmọ́lẹ̀ àwa di ẹni tó jẹ́ pé njọ́ tán bá fẹ́ ṣe bẹ́rì ceremony fún tán fẹ́ fún ní befitting burial àwa di ọmọ tí wọ́n lè sí ojú ẹ̀ mọ́ ọmọ yẹn wá di ẹni tí wọ́n lè sí ojú ẹ̀ ogun á pa gbogbo yín tìrantìran gbogbo yín tẹ́ ń da kéèsì ọmọ yẹn rú gbogbo yín tẹ́ ń fi owó bàjẹ́ tí wọ́n rán wá sínú justice for ọmọ yìí tí wọ́n wà ní ìkọ̀kọ̀ àti ní gbangba tẹ́ ń lo owó tẹ́ fi ń da nǹkan rú tẹ́ fi ń ba nǹkan jẹ́ tó jẹ́ pé gbogbo justice tí àwọn ọlọ́mọ ń ṣe ẹ̀yin kan wà ní ìkọ̀kọ̀ tẹ́ ń dàrú ẹ̀ẹ́dẹ̀ bọ́ta ẹ̀ mọ̀ sójú ayé gbogbo information lẹ fẹ́ mọ̀ gbogbo bí tí information ti ń tẹ̀lé lẹ fẹ́ mẹ́rin tó fún wọn ní information ẹ fẹ́ mọ̀ bó ṣe rí ẹ máa ti ọ̀rọ̀ bọ̀ àwọn èèyàn lẹ́nu kán máa kà ìwọ tó bá ti nífẹ̀ẹ́ owó jù náà máa mú kò sí anybody tó nínú gbogbo àwọn tó wà nílẹ̀ mo tó sọ tẹ́lẹ̀ ọmọ ológo ló sọ bẹ́ẹ̀ tí n bá ti ṣe àbọ̀dẹ̀ lórí ikú mohbad kíkú ó pa mí tọmọtọmọ tí n bá ti wà nínú àwọn tó ń da justice sí òun fẹ́ kí ọmọ yẹn rí ìdájọ́ kíkú ó pa èmi náà tọmọtọmọ ṣùgbọ́n tí ò rí bẹ́ẹ̀ ikú ò ní pa mí kò ní pa àwọn ọmọ mi bẹ́ẹ̀ ni mo sọ olórí burúkú yín ẹni kọ́lọ́run kò sí irú ìdájọ́ mohbad fún ọ tó bá yẹ pé wo òfin mohbad máa mẹ́kì owó tó o máa tọrọ owó kiri lọ́wọ́ àwọn èèyàn tó o bá ní bùkátà ṣé ẹ lẹ́bí ẹ ní ara tẹ́ ti ń tọ́jú àwọn ọmọ yín tẹ́lẹ̀ ṣé ẹ ní bẹ́ẹ̀ ṣe ń gbọ́ bùkátà lórí ara yín olórí burúkú yìí mi yín wà nílùú òyìnbó ẹ̀ tó ń tọrọ owó kì í sọ wọ́n lo fi ra tíkẹ́ẹ̀tì tẹ́ fi travel lọ torí èèlò náà fẹ́ fún yín èèlò náà fẹ́ fún yín ìmí yín ò sí nínú nàìjíríà o olórí burúkú yín ẹ̀dẹ̀ ń lo wà wèrè yín ẹ fi ń dayé àwọn èèyàn rú ọlọ́run á dayé yín rú tọmọtọmọ. I was crying bitterly since yesterday láti àná inú ń bí mi inú ń run mí inú sì tún ń bí mi mo ní sáwọn olórí burúkú ìṣá kí ló tó jẹ́ pé tí nǹkan kan bá tẹ́ bá ti wà níbì kan ẹ̀ kàn wà níbì kan ẹ̀ kàn máa dà nǹkan rú ń tẹ́ ẹ ṣe nínú Yorùbá nation lẹ́nìí ó ti wá jẹ́ kí n rí pé most of àwọn tí wọ́n da justice Yorùbá nation rú wọ́n kún bí wọ́n kún àárín bí most of them ìkan sí kámẹ́rà lẹ́nìí mo rí first tó wà lọ́rùn rẹ̀ first Yorùbá nation ni tẹ́ bá dẹ̀ lórí wọ́ wọn ẹ lè rẹ́ ní tí Yorùbá nation bẹ́ẹ̀ bóyá mistake tọ́lọ́run fẹ́ kí n rí náà ni mo ti ń sọ náà pé n tún ṣẹlẹ̀ ẹnu justice for mohbad géèmù Yorùbá nation náà ń gbára yìí géèmù Yorùbá lẹ́ ń gbá yìí géèmù Yorùbá lẹ́ ń gbá yìí bọ́n ṣe sẹ́nu Yorùbá rẹ̀ tán ti àwọn èèyàn síwájú àwọn olówó yẹn ni wọ́n ti húkú different platform gbogbo host gbogbo presenter nínú justice nínú Yorùbá nation náà ti ní àwọn èèyàn ńláńlá ní kọ̀kọ̀ ní ẹ̀gbẹ̀gbẹ̀ wọn tán máa wáyà owó jáde fún àwọn tó bá dẹ̀gọ̀ wọ́n máa tọrọ owó kún tí wọ́n ni àwọn máa gbowó lọ́wọ́ wọn tán bá náà fẹ́ ya sórí ìsìnkán fẹ́ dá 10 million wọ́n kàn déédéé dá ní mọ̀ bí táwọn owó ti ń jáde àwọn tó fún wọn lówó kan lè máa fi dá nǹkan rú wọ́n lè ní nǹkan kan sà wọ́n báyìí o mi ò rí láyé ìgbésí ayé mi rí kó béèrè 1 million rí ó bẹ̀rẹ̀ látòrí 5 ní 6 million 20 million bó ṣe máa ń béèrè lọ́wọ́ bọ̀bọ́ yìí nù olórí burúkú wọ́n béèrè owó pa lọ́wọ́ ẹ̀ tún ti ṣe débí èmi ti sọ fún yín bí ẹ ṣe ń rìn kiri tẹ́ ń lọ káàkiri lórí platform èmi mọ̀ pé wọ́n padà pín yín down wọ́n padà mú ọmọ lẹ̀ èmi sọ tẹ́lẹ̀ I warned you be careful for them those people you are seeing they don't love you ìwọ tó olóò fẹ́ ṣe nǹkan wọ́n máa padà fojú ẹ̀ gbolẹ̀ àwọn ni wọ́n mọ̀ sí ọ àwọn ni wọ́n mọ̀ gbà ọ́ àwọn lẹ́ẹ̀jọ sọ̀rọ̀ tán lórí fóònù nísìn àwọn náà wọ́n tún lọ líǹkì ẹ̀fẹ́ ni tí ó fi ń ṣe lẹ́yà tán ti mọ̀ pé wà tẹ́niyẹn kì í ṣọ̀rẹ́ wọ́n mọ̀ pé wà tẹ́niyẹn kì í sí papọ̀ wọ́n á dẹ̀ lọ líǹkì yẹn àṣẹ wọ́n á dẹ̀ lọ gbélé wọn lọ́wọ́ ó ń ṣe mí ò ń gbà mí àwọn náà ni ó mọ̀ páwọn ni àwọn náà dẹ̀ ni wọ́n wà sọ́dọ̀ ẹ̀ tí wọ́n tún wá mọ́ bẹ́ẹ̀ rìn wọ́n wà lórí platform káàkiri pẹ̀lú different name ọ̀tọ̀ọ̀tọ̀ ní ohun tí wọ́n ń lò káàkiri lórí platform ṣe lórí kéèsì ọmọ yìí náà èmi ti sọ fún yín tẹ́ bá máa rí ìdájọ́ Joseph Aloba ó di kọ́kọ́rọ́ ẹ̀ mú bó ṣe wá mú kọ́kọ́rọ́ yẹn àti ìyàwó rẹ̀ tí ń ṣe Bọ́sẹ̀dé wọ́n wá filẹ̀ wọn ò filẹ̀ ìmọ́lẹ̀ máa rí ìdájọ́ ti ẹ̀ gbà neutral bọ̀ nínú justice yìí kọ́kọ́ sọ pé ó ti lọ kì í sàwọn wèrè tán wà ń bẹ̀ tán gbogbo kiri lọ́wọ́ yín tán fi yín jẹun ìkankan nu wọn ò lè ṣe anything fún yín wọn ò lè gbé yín délẹ̀ lérí
èyí tó bá lòun lè òun ní àyà láyà ẹ̀ kó confront mi nínú wọn ipò òun lè ṣe mo ní kankan nínú wọn lè gbé yín débi kankan ìkankan nínú wọn lè gbé yín débi kankan ó lè ní wọn fi yín jẹun ni wọn fi yín jalè Ọlọ́run á jẹ́ kí n tó ṣẹlẹ̀ sí mọ́lẹ̀ o tọmọ yẹn ń ráre ń bẹ̀ tó bá jẹ́ ìyà ẹ̀ṣẹ̀ mohbad ni kọ́lọ́run kó foríjì torí jìyà yẹn ti tó kẹ́ tó bá jẹ́ pé ìjìyà ọmọ yẹn ni tó ń ṣẹlẹ̀ sí níbi tó wà tó ń jìyà níbi tó wà yẹn kọ́lọ́run kó ṣàforíjì fún mohbad Ọlọ́run kó ṣàforíjì fún torí jìyà yẹn ti pọ̀ jù ìyà yẹn pọ̀ tẹ́yìn ò bá mọ̀ pọ́mọ yẹn ń jẹ ìyà yẹn ti pọ̀ jù ọmọ tó jẹ irú ìyà yẹn tó bẹ́ẹ̀ yẹn àní mo tún sọ fọ́lọ́run tó bá jẹ́ ìjìyà ẹ̀ṣẹ̀ ìmọ́lẹ̀ ni ìmọ́lẹ̀ ń jẹ níbi tó wà kọ́run kó foríjì tó bá jẹ́ ìjìyà ẹ̀ṣẹ̀ àwọn òbí ìyá ẹ̀ àbí bàbá ẹ̀ ni kọ́lọ́run kó gbé ìgbìyà yẹn kúrò ní orí ẹ̀ kó gbé lé bàbá àti ìyá ẹ̀ lórí kán jẹ́ ìyẹ̀ṣẹ̀ wọn torí ìyà yẹn pọ̀ báwo ni ọmọ ó ṣe wá sílé ayé ní kékeré ọjọ́ ìbí ìgbésí ayé ẹ̀ tí ọmọ dẹ̀ rìnrìn ìgbésí ayé ẹ̀ nú ayé stepmother hatred yẹn ti pọ̀ jù kéèyàn ti kékeré kórìíra ọmọ kó kàn déédé kórìíra èèyàn àbí kí ló lè mú kéèyàn kó kàn déédé wòyàn sòsòsò torí pé èèyàn gbé sí bí oúnjẹ ó jẹun oúnjẹ food oúnjẹ mà ní oúnjẹ la pé kó máa jálé kì í máa ṣe pé ó jíjẹ kì í ṣe pé ó jí oúnjẹ jẹ fa ó dé láti iléèwé ó dẹ̀ oúnjẹ nínú ilé bí ń pabọ̀ ó dẹ̀ gbé oúnjẹ wọn dẹ̀ mú àmà ó di gbà níwájú orí ọmọ ẹ mọ̀ pé trend inú láyé ọ̀tọ̀ olórí burúkú àwọn òbí tán bí wọn ò ronú ìyàtọ̀ ọmọ yẹn ti ń jẹ láti kékeré ṣé ẹ mọ̀ pé ọ̀tẹ̀ nìyẹn ìyẹn trend nìyẹn láyé ọ̀tọ̀ ṣẹ́rù bàbá òfò bẹ́ẹ̀ yẹ kó lè mú one pain nínú owó tí wọ́n fi wá ìdájọ́ fún ọmọ yẹn kọ́ lóun fẹ́ fi gba ilé àti ṣọ́ọ̀bù fún stepmother ní òkè ẹ̀ bí ìbáṣepọ̀ lórí burúkú òbí àti bàbá òfò tó jẹ́ ṣó yẹ kó lè sọ pé òun fẹ́ gba ṣọ́ọ̀bù fún àbọ̀ òun fẹ́ yọ nínú owó tí wọ́n dá pé kán fi wá ìdájọ́ ikú tó pa ọmọ tí jòsí bá tiẹ̀ wá mọ ikú tó pa ṣó yẹ kí jòsí lè yọ nínú owó yẹn nínú owó GoFundMe yín ni o ní mí wá ó kọ́kọ́ send 500,000 sí díẹ̀ mi káyé ẹ̀ bàjẹ́ mi wá kóògùn pa ọ́ kó ṣòfò dànù kọ́ọ̀rùn kó bẹ́ẹ̀rì rẹ̀ sí di ògùn kó pẹ́rọ ọmọ pa káyé ẹ̀ wá bàjẹ́ finish me káyé ẹ̀ wá bàjẹ́ squarely deny pé ó kọ́kọ́ send 500,000 ẹ gbalé fún ẹ gba ṣọ́ọ̀bù fún ògùn ló máa pa ọ́ ìwà àtẹni tẹjọ́ ìwà àti jòsí kò ní dá fún gbogbo yín bẹ́ẹ̀ ṣe gbogbo àwọn èèyàn jàtìjàtì ṣe bẹ́ẹ̀ mọ kú tó pa ọmọ yín ìwọ náà ti brief ẹ náà so brief ẹ fún o brief ẹ fún búlì gbèsè olórí burúkú onílára olórí burúkú tó máa ṣe lára gbogbo èèyàn àwa ni wọ́n ń ṣe lára ta ló ń ṣe lára ẹ kí ló wà lára ẹ tó fẹ́ ṣe yín ẹ tó tàṣe tó ẹ pàwọ́ lára eyín fún ọ ṣé yẹn la fẹ́ ṣe lára ni àbójú ẹ tó dàbí ojú iná ọ̀bọ iná horo ṣé òun náà fẹ́ ṣe lára ẹ àbẹ̀wú tó kún orí ẹ ṣẹ́rù orí ẹ ni mo fẹ́ jẹ́lọ́sì ni tó ṣàṣẹ ewu lórí olórí burúkú sọ ni mo fẹ́ jẹ́lọ́sì ìbéèrè o wọ pléènì mo wọ pléènì orílẹ̀-èdè lè yàtọ̀ síra wọn kò ṣe nǹkan kan o lè ti ra lé kò ṣe nǹkan kan àwa náà ní nǹkan wọ́n gbẹ́sẹ̀ lé ni wọ́n bàjẹ́ ni kò sí ní tó fi ń ṣe ni ilé ayé la ti kọ́ lọ bèrè lọ́wọ́ àwọn tó jẹ́ àjìjàngbara ń gbogbo àgbáyé wọ́n máa ń rí ìdojúkọ nínú ayé tó bá dúró lórí òtítọ́ tó ẹ̀ ṣe olórí burúkú bíi ti Búkì báyìí tó mú òtítọ́ tó dẹ̀ pamọ́ra olórí burúkú wá fẹ́ yọ rẹ̀ nígbà tó gba balance tán ó wá fẹ́ yọ rẹ̀ ó wá ń sọ fún pé mi ń wá sọ pé kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe autopsy kò sí ní tẹ́ ẹ lè ṣe irọ́ ni wọ́n mọ̀ gbé fún yín so mi ń wá mọ̀ bẹ́ẹ̀ lolórí burúkú èèyàn yẹn ó dẹ̀ bọ́ta ó tún sọ fún pé mi ń wá yẹn is a good person mi ń wá ò mọ̀ nǹkan kan wọ́n manipulate mi wá mi ń wá mọ̀ wípé ìjọba ò lè ṣe nǹkan kan ó mọ̀ pé Lagos state government wọn ò ní jẹ́ kẹ́ ẹ rí autopsy ṣe ó dẹ̀ jẹ́ kẹ́ ẹ dá dúdú owó yẹn búlì olórí burúkú olójú bí ojú ọ̀bọ wọn ní wọ́n ti máa ń jẹ́lọ́sì Búkì wọ́n ń jẹ́lọ́sì mi ni wọ́n ń ṣe lára mi dákun ìlara wo ló wà lára yín gbogbo yín mo kà yín ẹ̀ gbogbo yín tẹ́ ẹ jẹ́ tíìmù kan mo mọ tíìmù yín o àtàwọn tó dọ́gbọ́n pretend ta tíìmù yín ni wọ́n mo mọ tíìmù yín tẹ́ẹ̀jọ́ olórí wọn mẹ́ta lẹ́yìn olórí ọkùnrin láàrin yín gbogbo yín ẹ̀ tí ìsọ̀sẹ̀ let me tell you something by the time tí ogun ọ̀run máa finish yín ó kù ọ̀sẹ̀ kan fún yín ọ̀sẹ̀ kan péré ló kù fún yín dáyédáyé bá mi dáná ogun yá yín èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín ìpinnu yín máa tú
á tú dànù á túká níbi tẹ́ ti ń gbé dáná rọ́ bẹ́ẹ̀ bá lágbára ẹ lọ máa sálẹ̀ ẹ lọ máa sá torí mo fẹ́ gbé yín tíràbàyè mo fẹ́ kọ̀rùn dáná ogun yá yín bó o bá lọ sá lọ níbi tó lọ torí pé màá díù pẹ̀lú yín ló ń pè mí fún alo ẹ fi mí lẹ̀ o ìwọ ni mò ń fòun lẹ̀ fún torí ó ti ṣẹ̀ mí báwọn mi ì dẹ̀ lè bínú sí ọ mi ì lè bínú sí ọ torí ọmọ dáadáa náà ni ọ ì lè bínú sí ọ ibo lọ wà. ẹsẹ̀ ń dùn mí kíní tí mo sẹ́ndì sí ẹsẹ̀ ti bá mi rà kíní oògùn ẹ̀ṣẹ̀ mi ní cream yẹn ti tán ibo lẹ́wà fámásì ó dáa padà sí ilé tó bá dọ̀la máa lọ ilé tó bá dọ̀la ẹ bá mi rà fámásì tó wà níbi ọ̀dọ̀ àwọn sàráfà yẹn ẹ mọ lé sàráfà irọ́ bandage kọ́ cream ni mo ní bandage cream yẹn lásán ni mi ì rí ní gbogbo bíbà má wọrí máa lọ ẹ bá mi mú bọ̀ lọ́la ebi ń pa mí ni mo sọ mi ní change lọ́wọ́ ọlọ wàláì ẹ̀kọ́ ni mo yí ọlọ́run ẹ̀kọ́ ọlọ́run mi ìparọ́ fún ẹ̀kọ́ ni mo jẹ ọlọ́run mo ti ṣẹ̀kọ́ ni mo ti manage mo dẹ̀ ti wà online mi ilé bọ́ọ̀lẹ̀ ló yẹ kó ti yẹ mo ti wà live mo ti wà live ni kò sí tv ṣe ni mo sáṣe kan fúnra mi mo ṣe kan fún mo ti ṣe méjì fúnra mi náà so tán bá jiyàn wò kò sí tv ṣe bá mi mú bọ̀ ọkàrẹ mò ń bọ̀ wọn ò ní fún o wọn kì í fún yan o bí 9 ni rárá o okay ẹ kárí ó dàbọ̀ ẹ má bínú o sorry ó wà important ni tí mò ń ṣe ó wà important lówó lọ́wọ́ mọ́ ẹni tí mo wá ṣẹ́wó fún mo fún ní dọ́là kò ṣe fún mi ní owó tiwa ó wá kún owó yẹn mọ́ mi lọ́wọ́ kó dẹ̀ bá mi mú change tó kù kí n fi lọ ra nǹkan mo dẹ̀ parọ́ ni kò ní fún mi tí màá parọ́ fún ọmọ dáadáa náà ni ìgbà míì bẹ́ẹ̀ tí bá pè báyìí tí kò síjọ́ tí mo lè rí báyìí máa tẹ̀ka fún mi ní nǹkan ó máa fún mi ọmọ dáadáa so kò jẹ́ kí n lè bínú sí tí n bá tó bá gbé owó mi sọ́wọ́ tó bá lóhùn tí pé thank you now ẹ má bínú ẹ̀yin èèyàn mi Zuba 5 I excite you everybody ṣé ẹ lè jẹ́ kí n sọ kinní kan fún yín ṣe nínú justice for mohbad yìí wọ́n ti tà yín o wọ́n lọ́ wọ́n ti tà yín àwọn tán láwọn máa gbé yín dé tòsí wọn níbi kankan gbé yín dé débi tí wọ́n gbé yín débẹ̀ wọn níbi kankan push yín lọ sórí
ẹ má trust èèyàn kankan nínú justice for Mohbad but Ọlọ́run á fi dá yín lẹ́jọ́ á fi gbogbo ntẹ́ ń ṣe á fi dá yín lẹ́jọ́ gbogbo ìwà tí gbogbo yín wù torí àwọn tó ń wá ìdájọ́ òdodo fún àwọn ènìyàn wọ́n pọ̀ á pọ̀ ju àwọn tí ò wá lọ ṣe ráwọn tá ń wá yẹn àwọn tá ń wò òtítọ́ yẹn mo yẹ pé minor ni wá ṣe tẹ́ bá ráwọn àwọn fọ́jọ ìyẹn kọfí olórí burúkú ọmọ òṣì játijàti yẹn àtàwọn kan tán bá ń bára wọn jà ẹ má dá sí i kọ́fọ̀dí lè máa bú lágbẹ́já kó máa bú tàmẹ̀dò ẹ má dá sí má dá sí ṣé olórí burúkú búlì gbèsè yẹn ó ti bà nǹkan jẹ́ jù ṣé láwọn tán ń pè ní sẹ̀sán títí ẹ̀ olórí burúkú lòun ó ń gbowó sí ẹ̀ tiẹ̀ ní ọmọ ibi tó ti wá ọmọ ibi tán wá ta ló ń fún wọn ní information nígbà tí sẹ̀sán jáde jọ ni wọ́n ló ń play voice ọba ṣé kò yẹ kó bá ti gbé olórí burúkú ọmọ yẹn bí ọba ò bá ti mọ̀ pé fúnra wọn náà wọ́n mọ̀ ti information kankan fún wọn wọ́n mọ̀ ti information kọ̀ọ̀kan fún wọn tá má ti information kan sí fún wọn wọ́n á lè fi máa sọ̀rọ̀ lọ ṣé rí géèmù tán gbá nínú justice yìí ìjọ wedding ọmọ Ìyábọ̀ Òjó ni mo rí tó clear sí mi ni many things too clear ó lè kó ti clear tẹ́lẹ̀ ìjọ wedding yẹn àwọn kan tí wọ́n send picture wọn sí mi ara mi bù máa sọ ara mi tí ó ṣe tìkọ̀tìkọ̀ mi ò dẹ̀ ní ever láyé fi ṣe wà sí yín ṣùgbọ́n èpè mi láǹbà mi ló máa já yín nínú jẹ́ pé wọ́n ni Mohbad Ògún ló máa pa ẹ́ ìmí yín á gbẹ́pọ̀n kiri báyìí bẹ́ẹ̀ ṣe ń dòbòdé lẹ́ka lẹ́ẹ̀mọ̀ gbẹ́pọ̀n ká ìkànnì yín o bẹ́ẹ̀ bá pláàni aburú fún èmi ẹ ṣòfò ọmọ ni ọmọ yín àtẹ̀yìn lẹ́ máa jọ ṣòfò ọ̀run bó o bá pláàni dákulẹ̀ fún mi ayérayé pláàni ìdààmú fún àwọn ọmọ tó bá bí wọn ò ní bọ́ nínú ẹ̀ etí yín di pé lọ́mọ yẹn ń bẹ nínú mọ́ṣúárì kan tí wọ́n ló ti di ẹja ìpìrà wọ́n ní Mohbad ti di ẹja ìpìrà ẹ̀yin kò dẹ̀ fẹ́ kó tán ẹ wọ́n fi jẹun DNA ẹ rí ṣe ẹ gbọ́n tí mi wá wí ni ó ní kò sí iye DNA test iye nǹkan tẹ́ ẹ lè ṣe tó máa wọ́ọ̀kì ó níjọba ò lè gbà ó ní ṣe bẹ́ẹ̀ gbọ́ according to Fámúyìwá olórí burúkú olójú bí ojú bí elétí bí etí ìpìpín elétí bí etí ẹ mọ́ ẹni ìyà tó ń sọ fún búlì gbèsè wípé Lagos state government ló fi Mohbad ṣe sacrifice ìjọba dẹ̀ gbọ́ o níbi Bukky tí ń sọ̀rọ̀ o wọn dẹ̀ lè gbé wọn ní lè gbé Bukky torí is working for them indirectly Bukky is working for them is working for the people ṣe fẹ́ gbọ́ mi ṣe rí Bukky kò ṣiṣẹ́ fún Wùmí jẹ́ ń sọ fíìmù fún ẹ kò ṣiṣẹ́ fún Wùmí òun gẹ́tì mi Búlì ò ṣiṣẹ́ fún Wùmí gbogbo tíìmù bàbá Mohbad yẹn wọ́n ṣiṣẹ́ fún Wùmí bọ̀ wọ́n ṣiṣẹ́ fún àwọn tí wọ́n wà nínú ayé Mohbad àwọn industry god tíìmù méjì ń ló wà nínú ayé Mohbad tó díù pẹ̀lú Mohbad industry god and the record label àwọn náà kọ́ fi Búlì bá tiẹ̀ jẹ́ tán kọ́ suppress ọmọ yẹn fún ikú àwọn náà submit ẹ̀ fún ikú ṣé wá ra wọn Wùmí àwọn yẹn kàn yá wá díẹ̀ bọ̀ gbogbo ń tẹ́ ẹ bá torí tàṣírí Wùmí bá tú àwọn tí bí náà máa go down torí àwọn gẹ́sẹ́ bẹ́ẹ̀ wọn àwọn queen mother wọn ready láti expose anything tó bá yọ pẹ̀fẹ́ gbé Wùmí àfi tí wọ́n bá sọ fún queen mother wọn pé jẹ́ kọ́ ọmọ yín lọ jẹ́ kó lọ kìkú sàṣewọ wọ́n lè tí òkè jẹ́ kó lọ jẹ́ filẹ̀ fún wa a máa mọ bá ṣe máa gbé jáde káwọn tó ti ń rojọ́ ẹ̀ lè sinmi ṣùgbọ́n àwọn wo náà rojọ́ I'm asking you àwọn wo náà rojọ́ béèrè lọ́wọ́ èmi àti ẹ àwọn wo ni wọ́n rojọ́ àwọn wèrè wo náà rojọ́ mo béèrè lọ́wọ́ yín àwọn wo náà rojọ́ tó bá ti fẹ́ ronú pé ok ẹ ti jẹ́ káwọn ilé tí ẹ fi Wùmí lẹ̀ fi Wùmí dé tí ẹ fi Wùmí lẹ̀ bóyá bó bá dé inú bá ti gbé á lọ fi sí apartment pọ̀ èló ni yàrá apartment a máa lọ fi sí a máa ṣe fàájì ẹ̀ ń bẹ́ẹ̀ a máa íńtánẹ́ẹ̀tì fún íńtánẹ́ẹ̀tì ló wà nínú apartment bíi títí Bobrisky a máa gbé ó lè ṣe pé bí irú Àbújá la máa lọ gbé sí tàbí ká gbé lọ sílé Haúsá tó bá dẹ̀ fẹ́ travel fẹ́ àwọn first class ticket ó máa lò ó máa ṣe bí ẹlẹ́hàá ni wọ́n máa borí ẹ̀ ó máa travel lọ tó bá jẹ́ pé 6 years ló fẹ́ lò nínú apartment àbí 7 years náà fún
a máa gbé ó máa travel out ni kò kàn gbọ́dọ̀ wá sí life ni kódà gbó tún lè wá sí life gan bọ̀ tó máa ṣe bí ẹlẹ́hà jó ń ta níwọ̀n kúkú nímọ̀ pé òun ló wà lábẹ́ aṣọ ẹlẹ́hà ó tún máa ní platform tó máa enjoy rẹ̀ tó máa gbádùn rẹ̀ tó máa jáde tó máa ṣe everything tó máa borí tó máa ṣe paparazzi rẹ̀ tí everybody ò ní mọ̀ tó bá dẹ̀ jẹ́ pé jọ́sí kéèsì ẹ̀ bá fẹ́ tán á dẹ̀ tún gbé wálé island gbẹ̀ island now ọmọ àǹtí mi wọ́n fún lọ́mọ ọ̀dọ́ níbi tó wà jẹ́ gbójú mbẹ̀ kò kàn ní wá tó di social media fún 6 years yẹn ni ó lè lọ sí anywhere bọ̀ kò ní lọ síbi tí camera ti máa capture rẹ̀ ni anywhere party tó bá fẹ́ lọ club gan ó máa gbẹ́sọ̀ lẹ́hà ẹ̀ lọ ni aṣọ mi ti wù mí lẹ̀ ẹ gbàgbé apartment ló yá máa jẹ bọ̀ tán bá wá fẹ́ tẹ̀ fẹ́ ṣe yẹn ẹ̀yin ìwèrè wo ló fẹ́ ṣe fún mo ń bí yín ni ẹ̀yin ìwo lẹ fẹ́ kàn ṣe fún sẹ́yìn tó jẹ́ pé 99% yín ẹ ti wà lọ́ndà wọn 99% yín ẹ ti wà níbẹ̀ 99% yín ẹ ti ń ṣiṣẹ́ fún wọn indirectly wọ́n ti lu àwọn èèyàn different people wá sínú ayé yín ọlọ́mọ máa dá yín lẹ́jọ́ o torí mi wò pé ó yẹ kán tiẹ̀ ti rò pé bá a ṣe ń pariwo àṣé wọn ò lè pariwo àṣé wọn ò lè dáhùn àṣé gbogbo àwọn tá à ń wò náà irọ́ náà ní blabber wọn ò níbi kankan tí wọ́n gbé yín dé that is why tí gbogbo tó bá ń ṣe tí gbogbo àṣírí bá ń bọ́ta ló fi ń link out gbogbo information ó máa link out ni gbogbo bí tó yẹ kẹ́gbẹ́dé ẹ̀ ti wá rojọ́ gbogbo tó yẹ ẹ̀ ti wá rò lórí social media ẹ̀ ti orí social media lẹ́ti máa mú advice ní tẹ́ bá fẹ́ gbé ìgbésẹ̀ yín àwọn náà wá sáré yín because àwọn go fẹ́ kó lójútì sẹ́ni tó bá fẹ́ kí information tó ń fẹ́ fún yín ẹni tó bá fẹ́ kí ń tó ń ṣe kó láṣeyọrí so yẹ kó brief yín ní nǹkan kékeré nínú ẹ̀ so yẹ kó tiẹ̀ brief yín ní pínṣín nínú nǹkan tó bá fẹ́ ṣe ẹ rí pé everybody wọn àwọn nǹkan kàn déédéé gorí panel wọn á kàn déédéé máa link information wọn lè lọ́nà báyìí ní kẹ́ ẹ gbé gbà ọ̀nà kíní kan báyìí la máa ṣe ẹ mọ̀ bí tẹ́lómi ti wá ẹ mọ̀ pé fake people pọ̀ ẹ mọ̀ pé fake people pọ̀ ha wọ́n ti tàn yín o mo kàn kígbe fún yín ni mo kàn bá yín sọ̀rọ̀ sí trust nobody nínú justice for mohbad wàláì kò sẹ́ni tí ó máa gbé yín débẹ̀ nù gbé mi débẹ̀ kò sí gbé mi débẹ̀ olórí burúkú yín wọ́n ń wà yín gúnlẹ̀ bíi búkì ni búkì ti bá tiẹ̀ lọ ẹ sọ pé ó ti lọ lọ́rọ̀ búkì ti gba balance olórí burúkú ẹ̀ ti lọ èèyàn tó ṣépè ló sẹ́wọ̀n ó ti gba balance ó ti lọ ó ti darí yín rú ṣé búkì ò mọ̀ wípé wọ́n ń gbé òun mọ́ra kò mọ̀ ọ́tọ́sí kò mẹ́ni tó ń ṣe ó dẹ̀ dá tó dẹ̀ ń bọ́ta ó dẹ̀ ń tẹ́lómi bá tú àṣírí yẹn pé rọ́ọ̀nì kínní asáré gbé update ta asáré wá ṣe ṣòfẹ́ nìyẹn wọ́n á ní kẹ́ drag ẹ nìyẹn àṣírí ọtọ́sí wá jáde tán ó wá jẹ́ inconclusive tá a ti pariwo ìjọ tí woman yẹn jáde sí Yèyé Kúdí jáde pé òun ò wo bẹ́ẹ̀ ṣe fẹ́ gba justice for Mohbad níjọ́ tí jò síta sí tí mi wá woman yẹn jọ yẹn tó sọ mí tiẹ̀ fún búlì tó lóun máa wo bẹ́ẹ̀ ṣe máa gba mọ iye èpè tẹ́sẹ́ fún woman yẹn jọ yẹn ṣé ẹ ti wá ní justice yẹn ṣé Bukky olórí burúkú yìí ṣé kò bọ́ta kò ṣépè fún woman yẹn kò tó ṣépè fún everybody so ti wá gbé yín débẹ̀ ṣé bó lóun fọwọ́ sọ̀yà ní pé autopsy yẹn máa kọ́ mù ẹ̀sìn rẹ̀ ara àdúgbò olórí burúkú àwọn ẹni òfò ẹ ti lọ tán ẹran lo àkẹ́ ẹ yé tọrọ owó mọ́ ẹ yé tọrọ ká mọ́ ẹni bá fún yín ní nǹkan ó fún ọ ní voluntarily stop begging for money n náà fi ń rà yín owó náà fi ń rà yín that's what pé mo máa ń fi ẹni tí bá ti mọ̀ pé ó láìkí owó jù kò sẹ́ni tẹ́ ẹ̀ lè gbowó lọ́wọ́ ẹ̀ kò sẹ́ni tẹ́ ẹ̀ lè tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀ ni mo ṣe máa ń wà kí ẹ fún yàn because kò possible kó máa tọrọ lọ́wọ́ ilé bí èèyàn bá pè yín ó bá fún ọ ní nǹkan naturally ló fún ẹ bọ̀ ọ́rẹ́lẹ̀ ó bá sọ lẹ́nì wá sáré inbox ẹ̀ ọ̀la ó bẹ́lẹ̀ sọ̀rọ̀ lọ́la wá sáré inbox ẹ̀ bó tún bẹ́lẹ̀ èèyàn tuntun lẹ́nì tó ẹni pé nìyẹn ti dá fún ọ kí ló dé wọ́n ṣépè fún yẹn ni wọ́n á rà lẹ́sọ̀ tí mo ṣe máa ń wà kí ẹ fún because ẹni tó bá ti nífẹ̀ẹ́ owó jù ó lè ta èmi fúnra mi ẹni bá nífẹ̀ẹ́ owó jù mo máa ń wà kí ẹ fún wọn wọ́n lè ta èmi gangan fúnra mi èyí tán bá bí ìyá lájẹ̀rẹ̀ nínú wọn wọ́n bá bí bàbá lákù ẹ̀dá nínú wọn kó sọ kàtàkàtà lórí platform ẹ̀ kó ṣèdì mi káyé ẹ̀ wá bàjẹ́ wọ́n ti gbé oúnjẹ tí mo mọ̀ ń jẹ dé wọ́n ti gbé wá fún mi wọ́n gbé wá fún mi ní gbé wá fún mi ní ẹ kàn sọ́ra ṣá ẹ trust nobody
gbogbo yín tẹ́ bá ti ń ṣépè àwọn kan dẹ̀ ti dúró lórí ntí PS àbí àwọn chairman ṣe wípé wọ́n máa arrest bàbá Mohbad fún owó wọ́n máa gbé bàbá Mohbad wọ́n máa ṣiṣẹ́ yẹn o wọ́n máa ṣiṣẹ́ yẹn bọ́ àwọn kan máa tún gba bàbá Mohbad sílẹ̀ ṣé ẹ jẹ́ kí n sọ géèmù yìí fún yín ẹ jẹ́ sọ bí géèmù yẹn ṣe lọ fún yín ẹ jẹ́ kí n kan ara brief géèmù yẹn ṣé rí géèmù yẹn lọ pé ṣé rí àwọn tí wọ́n ń bá gbó ṣé rí ẹnìkan wà ó dàbí ọba má jẹ́ kí n lu ọbẹ̀ torí ká ẹ má lè sọ pé bóyá ọba ni ó dàbí president ó dàbí bíi principal ṣé hàn pé nínú principal school ìyẹn headmaster the head of the secondary school or headmistress ṣé hàn pé nínú wọn ní kíláàsì kọ̀ọ̀kan ẹ ní teacher tó pọ̀ lábẹ́ headmistress yẹn headmaster yẹn ẹ ní teachers lọ́ndà wọn àbí fáìsì ẹ̀ wà ọ̀tọ̀ ní fáìsì ṣé tí wàá rí fáìsì yẹn òun náà wá láwọn èèyàn lọ́tọ̀ tó yẹ pé tí principal ò bá sí nílé fáìsì ló máa replace and then àwọn teacher náà tún wà tó tún máa ní head of the pé bóyá tó ní abẹnugan síra wọn bẹ́sẹ̀ wá ráwọn teacher yẹn ṣé mọ̀ pé àwọn olórí wọn tó wà lókè ó ti gbé iṣẹ́ ìmẹ́ni tọ́rọ̀ mi lè yé ẹ̀kan sọ̀rọ̀ mi ìmẹ́ni tọ́rọ̀ mi lè yé o Ọlọ́run mi ìmẹ́ni tọ́rọ̀ mi lè yé ọ̀rọ̀ yìí mi ìmẹ́ni tó lè yé mi ìmẹ́ni tọ́rọ̀ yìí lè yé ṣé rí tó bá ń yé yín ẹ sọ fún mi pé mo ti ń jà èmi máa ń try láti gbé yín dé ibi tí ó ti yé yín gangan ṣé rí double tap your screen thank you ma ṣé mọ̀ pé principal àti headmistress fáìsẹ̀ ṣé pé bó ṣe pọ̀ lọ yẹn ṣé wàá rà wọn teacher kọ̀ọ̀kan principal ti pay ẹnì ṣé principal ló dì pẹ̀lú fáìsì but fáìsì dẹ̀ ni òun ló wá ń dì pẹ̀lú àwọn teacher yẹn ṣé get mi gbogbo wọn mọ fáìsì but ta ló ń pay látòkè is a principal but wọn ò mọ̀ pé principal ni even ọ̀gá tó máa bá wọn bú principal máa bá wọn bú fáìsì gan tó máa bú principal ṣé wá rí àwọn teacher yẹn àwọn ni wọ́n wá ní kán wá oúnjẹ lọ síta àwọn teacher tó wà ní kíláàsì kọ̀ọ̀kan mọ̀ pé kíláàsì mẹ́fà ni àwọn teacher mẹ́fẹ̀ẹ̀fà yẹn wọ́n wá ní kán wá oúnjẹ lọ síta àwọn wá lọ sí different platform àwọn náà lọ sí different platform pẹ̀lú different ideas and the owó tí wọ́n pay wọn látòkè tí principal san fún fáìsì ló ń deal pẹ̀lú gbogbo wọn and then fáìsì ò tún wá deal pẹ̀lú wọn àkọ́dí kò tó mú àwọn kan mọ́ra wọn ṣe gẹ́tì mi kò jẹ́ káwọn kan mọ́ra wọn ó sílé àwọn tó jẹ́ teacher yẹn wọ́n mọ́ra wọn ti wọn pẹ̀lú fáìsì tó ń deal pẹ̀lú wọn ṣé wá rí àwọn teacher yẹn pẹ̀lú host tí wọ́n ń deal pẹ̀lú àwọn tó wà lábẹ́ àwọn host kan wọ́n mọ̀ pé wọ́n jọ mọ́ra wọn but kíní kan wá ṣẹlẹ̀ ní ó ti lọ bí 4 to 5 days sísìn ó dàbí pé kan lára wọn àṣírí yẹn ti lu sí lọ́wọ́ wípé ó dàbí pé vice principal ó ti dọ́dọ̀ eléyìí náà wọ́n ti dọ̀ you know but ó fi ara pamọ́ fún ìyẹn ó tún ń gbà lọ́wọ́ wọn jẹrẹ́rẹ́ ọlọ́rọ̀ ọlẹ́dẹ́ o. Olúwa o ṣé ẹ mọ̀ wọ́n ti ní àwọn teachers yẹn àwọn teacher tá à ń sọ yẹn wọ́n tún ti ní àwọn host tiwọn wọ́n ní àwọn ènìyàn tí wọ́n ń bá ṣe pọ̀ bọ́ lẹ́kọ̀ọ̀kan àwọn tó bá jẹ́ abẹnugan nínú àwọn host yẹn vice principal máa ń dì pẹ̀lú wọn fúnra rẹ̀ bọ́ ìgbà tó wá padà rí pé vice principal ó ti tú àṣírí fún kan lára wọn wípé èmi mo wà lábẹ́ ẹni yìí o tán dẹ̀ ti praise ẹni yìí praise ẹ̀ so àwọn èèyàn tí wá gẹ̀tì ẹ̀ ó tún wá dọ́dọ̀ wọn ó tún fẹ́ máa mú un lẹ̀ bó ṣe máa mú un lẹ̀ wọ́n wá yíwú ẹ̀ dànù sẹ́gbẹ́ kan jẹ̀rẹ̀rẹ̀ nínú mítì yẹn wọ́n wá yíwú ẹ̀ dànù nínú àkọ́dù ìgbìmọ̀ tán jọ ṣe wọ́n wá yíwú ẹ̀ pé wá
ó fẹ́ bínú ó bá bínú ó bínú lọ àti mọ́ títẹ̀lẹ̀ bọ̀ àwọn tó ń bẹ lórí pání ọmọ tó lọ pẹ̀lú ọ̀gá wọn ayé mi ò mọ̀ rẹ́rìn lóru ọjọ́ náà ò mọ̀ fẹ́ rẹ́rìn pa o. Let me tell you something. Àwọn òsì tó kù wọ́n mọ̀ pé wọ́n ń deal pẹ̀lú wọn differently ló ń bá wọn sọ̀rọ̀. Wọ́n ní teacher tó ń ṣiṣẹ́ fún platform kọ̀ọ̀kan. They have a teacher that is working for them tó ń ṣiṣẹ́ fún wọn lórí platform kọ̀ọ̀kan. But ìwọ tó bá lose guard níbi olè ojú kòkòrò tí ò sí tẹ́ ẹ̀ lè gbà, they will hook you and you won't know. By the time tó bá máa bẹ́ ẹgbẹ́ ẹ̀sìn ẹ̀ jáde, èmi Tenny ọmọ ológo máa sọ̀sẹ̀ ẹ lọ́kọ déètì ọjọ́ òní sílẹ̀. Sọ́jọ́ tó bá máa gbé yẹ̀yẹ́ ẹ̀yẹn síta, èmi Tenny ọmọ ológo, I won't be here to fight for anybody. I'm just a lot of things ni mo rí ni mo dẹ̀ ń gbọ́. Pẹ̀lú ẹ̀rí dẹ̀ náà sẹ́ndì ẹ̀ wá. Àwọn tó ń ṣe é náà ń gbá ọ. Sorry, by the time tó bá finish lórí ẹ̀. Òsídà kó bá rẹ̀ nú kirikiri kó lo ọ̀sẹ̀ bíi méjì bí àbọ̀sẹ̀ kan. Kí wọ́n náà tiẹ̀ lóṣù kan tó fi ẹ́lẹ̀. But wọ́n ti da justice for mohbad rú o. Ṣé wá rẹ̀ yín tẹ́ wà ní Nàìjíríà. Ẹ wà careful. Ẹ máa àṣírí tẹ́ bá máa tú fún ènìyàn. Ẹ mọ àárín àwọn èèyàn tẹ́ ti máa sọ̀rọ̀. Àwọn kan wà tán dánu and they are working for them. Àwọn kan wà nínú Nàìjíríà yẹn, they are working for them. Mo sọ fún pé gbogbo host ni wọ́n wà lábẹ́ wọn. All the hosts, even including me, but gba tẹ́mi rí wọn mo sá wọn sí blocking straight. Gẹ̀rẹ́ rìn. Gba tẹ́mi rórúkọ wọn. People dey rórúkọ vice president, àwọn teacher tán gbé wá ọmọ ológo ìgbé àfẹ́wé sakabula ní ṣàrà mo sá wọn sí gbóni and then mi tún wá bí mi bá tún wá bẹ́ẹ̀ tó lẹ́ lómi wá mi kì í lose guard. I don't lose guard. Kébi ikú máa pa mí ẹ rò pé mò ń ṣeré Ọlọ́run tó dá ayé àtọ̀run gbọ́. Màá ṣe $500 to $600 $600-700 sometimes every month. Ni màá ṣe tí màá lò ń bíbà tí mò ń lò every month 5, 6, 7 bí mo ṣe máa ń ṣe wọn nù. Kò tí ì sí pé bóyá mo fẹ́ send owó sílé nú ẹ o fún pé màá pay bíbà ni o ìpínlẹ̀ tí wà ń bẹ̀ yìí bíbà kò dàbí tilé àwọn ará UK 10,000 lóṣù 10,000 lóṣù at least màá lo $700 every month. Màá pay internet, pay everything. So màá sanwó ilé, màá sanwó iná, màá sanwó omi, màá sanwó íńtánẹ́ẹ̀tì. Ọ̀gá ní ìyá àbí kẹfà kí ló ṣẹlẹ̀. Sí l'Amẹ́ríkà London tá máa san tá fi 2,000 1,000 sanwó lóṣù but mo spend a lot. Mo dẹ̀ máa ń change owó ni. Máa ń change ẹ̀. Ẹni tí mo ti change owó tó yẹ kí n lọ change ẹ̀ lọ́wọ́ mo fẹ́ ṣe ní bank. Ó wá ní pé ti last month yìí wọ́n wá ní kí n wá ṣe lọ́wọ́ àwọn páwọn nídìí owó yẹn. Mo wá kó fún wọn. Wọ́n wá láwọn ò tí ì ní kiri lọ́wọ́ páwọn máa wá kó fún mi páwọn bọ̀ láti ibì kan. Páwọn bọ̀ láti ibì kan. Àwọn bọ̀ láti ibì kan. Ẹ mọ̀ bá ṣe máa manage. Tí n bá jẹ́ èèyàn bíi tí màmá bọ́ta wá tọrọ owó. Màmá máa tọrọ owó. Báǹkì mi ní problem. So owó tó yẹ kán fún mi balance kí n fi ra àwọn nǹkan tó yẹ kí n rà. Wọn ò fún mi. Change díẹ̀ náà ló kù. But that change ó máa lọ. Tọ́lọ́ tún ti increase owó lé mi. Ọmọ àǹtí mi ò rí sí. Ọlá pé mo ní chicken nínú freezer. Half chicken. Mo dẹ̀ lá rice, have beans, mo ní rice, mo lẹ́wà. Tí mo máa ra àwọn bag ni mo máa rà. Mo ra manage mo lé ògì. Ó sì lé. Nígbà tí mo sọ àwọn nǹkan tí mo ṣe tí mo lọ sanwó náà.
torí ìgbà tí mo rí pé prepaid meter mo lò iná yẹn ti lò bó bá dẹ̀ ti lè tán rẹ́ẹ̀dì bẹ́ẹ̀ yẹn mo máa ní láti lọ subscribe lẹ́ẹ̀kọ́ mọ́ dédé pé ó máa dédé lọ wàhálà mo sì sáré lọ sí subscribe yẹn náà kò tí ì kú ó dẹ̀ ti wà lórí ibi tó ti gbé last kínní so kí n má fọ̀rọ̀ lẹ̀ láti bíi 5 days sísìn kíyàn kàn máa manage nǹkan but torí pé ẹni yẹn ó jìyàn tó dáa toríjọ́ kan wà tó jẹ́ pé ó rẹ̀ mí níjọ́ yẹn wọ́n ní ìṣẹ́jú kan ló wà láàrin ikú àti ìyè which I know nígbà tó di time tó yẹ kí n sùn lálẹ́ bínú rírun ṣe gbé mi nìyẹn inú yìí bá ràn mí bó ti ń kábẹ́kò ó ti bù mí lẹ́sẹ̀ sótẹ́ pé mi ì lè gbé ẹsẹ̀ dìde tí mò ń ké mo wá ní owó mo ní tó more than tí bá sí Nigeria money no let me say it in dollars half like a $900 950 sa $950 tí mo tó wà lọ́wọ́ ẹ̀ nìyẹn tí mo já sí lọ́wọ́ tó yẹ kó fún mi torí mo lo báǹkì wọn tó yẹ kí wọ́n kó fún mi kò wá tí kó fún mi wọ́n sọ pé àwọn ò sí ní àwọn travel mo dẹ̀ ń complain fún wọn everyday wọn ò dẹ̀ sọ pé kàn pé ìyàwó wọn pé ẹ bá mi fún tẹ́ níye báyìí mo dẹ̀ tún sọ fún para mi ò yá o wọn ti ẹ̀ sọ kankan mo kàn brief ẹni yẹn pé ó rẹ̀ mí o mo ní mi ìdẹ̀ lè dárín o mi ìdẹ̀ lè dá dìde o mo ní mi ìdẹ̀ mọ nǹkan tó ń ṣe mí o tílẹ̀ bá dẹ̀ mọ̀ tí n bá sì wà ń bí ẹjọ́ o in case anything can happen o address mi lélẹ̀ o torí mi fúnyàn mi ìfẹ́ anybody ládírẹ́sì lé because anybody tó mọ ibi tí mò ń gbé mo ní address mi ní tẹ́ ẹ̀ bá rí mi tẹ́ ẹ bá pè mí ní ọ̀la tí n bá ti gbé kọ́ o tílẹ̀ bá mọ́ tí n bá gbé kọ́ yín ẹjọ́ ẹ bá mi try láti wá yọlẹ̀kùn mi tí ẹ bá mẹ́ṣẹ́jì mi lọ́la títí di nǹkan bíi 2 ọ̀sán tí mi ò tẹ́ ẹ bá fún mi mẹ́ṣẹ́jì tí n bá ti reply tẹ́ ẹ dẹ̀ pè mí tí n dàda yín lò tí mi dẹ̀ gbé kọ̀ yẹn ẹ jọ̀ọ́ ẹ wá sílé ọ̀dọ̀ mi ẹ wá sí àdúgbò yìí mo dẹ̀ tún send méjì náà sẹ́ni kan ẹnìyẹn náà tó wó mi wà lọ́wọ́ ẹ̀ tí n bá sọ fún yín pé mi ì sọ fẹ́ ni yóò dẹ̀ gbé mọ́tò Uber wá láti yàn níyàn lé ó dẹ̀ wá gbé mi lọ sí hospital ó dẹ̀ gbé Uber wá láti lé wọn ó dẹ̀ wá gbé mi tẹ̀ wọ́n ó kàn dé sálẹ̀ ọ̀dọ̀ mi yẹn ló ní ibo ni building mi nínú méjèèjì nọ́mbà wo ni nọ́mbà lé mi mo wá sọ nọ́mbà lé ọ̀dọ̀ mi fún floor wo mo wà mo sọ nọ́mbà floor mi mo ṣe gòkè náà gbálẹ̀kùn mo manage láti rọ́ dẹnu lẹ̀kùn ẹni yìí gbé mi ní kọ̀ọ̀kan lọ́rùn ní ṣá pẹ̀lú driver wọ́n fọwọ́ kọ́ mi báyìí wọ́n gbé mi dé hospital jọ́nà lóru mọ́jú ó dẹ̀ pay owó that's why tó jẹ́ pé mi lè bínú síyàn sometimes because tí ẹni yóò bá wá ń dọ́nà mi ìmọ̀ tó lè ṣẹlẹ̀ ẹni tó wá lówó mi lọ́wọ́ gbà tí mo wá padà dọ́dọ̀ wọn mo wá ń brief wọn ara wa kọ̀ wọn síkọ̀ pé mo ní ìdíwọ́ mi mo ní ìdí ẹ̀ ṣé bí mo ti yá yín ni ẹ̀dẹ̀ ló mo ní ìdíwọ́ mo wá brief wọn ẹ mọ̀ ara máa kọ̀yàn pé ẹni tí èmi tí mo ẹni tí kò yá lówó gan ẹni tí ò fowó fún gan ẹni yẹn lè lọ bẹ̀ mo dẹ̀ ti complain fún wọn pé ó ń rẹ̀ mí láti inú wá tí n bá sọ̀rọ̀ sí ìta tí n bá fi lè sọ̀rọ̀ gbàpò di kára nìdá mi sọ pé yà ń jẹ mí àbèbí ń pa mí but mo try láti máa manage mi jẹ́ kí owó ayé tí àwọn èèyàn fi ń lọ̀ mí nínú justice mi jẹ́ kó gbà mí ní ìṣẹ́jú kan láti sọ pé mo fẹ́ force but ẹ̀yin fọ́ why ten ṣé kí Mohbad tó kú ṣe ẹ̀ ní bùkátà ni ṣé kí ìmọ́lẹ̀ tó kú ṣe ẹ̀ ní bùkátà ni ṣé ẹ̀ jẹun ṣé ẹ̀ tọ́jú àwọn ọmọ yín ìmí yín náà máa pè ọmọ mi kán lẹ́sẹ̀ àbúrò mi kán lẹ́sẹ̀ ẹ mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi send iye báyìí ṣé ẹ̀ ń fo oògùn gbowó ni fóònù mi sọnù now ṣé ẹ̀ ń fo oògùn gbowó lọ́wọ́ àwọn èèyàn ni ṣé ń fi ṣe yín ni ṣé kí ọkọ yín kí Mohbad tó kú sọ́kọ yín ò tọ́jú ọmọ yín kí Mohbad tó kú sẹ́yìn àtìyàwó yín ò manage inú ilé yín ṣé kí Mohbad tó kú sẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ bùkátà lórí àwọn ọmọ yín wẹ́ẹ̀ tó jẹ́ justice for Mohbad lẹ́rọ ó pin sí ẹ̀ dẹ̀ bọ́ síta fáwọn gullible people ẹ̀ tún máa fẹnu tàn wọ́n ẹ̀ tún máa tàwọn ẹlẹ́ni ẹ̀yin lẹ́yìn ọkọ máa ṣépè rú wọ́n rò pé lóòótọ́ ni ẹ̀ máa fi àlùkùránì bẹ́ẹ̀ ṣe ń fi bíbélì ṣe wèrè lẹ́ẹ̀ máa fi gbogbo àní bíbélì nǹkan ti jẹ́ kó ṣe kinní ẹ̀sọ̀ tí mo fi ní mẹ́ta lọ́kàn ní mi tí bá ti di pé yìí ti kìrìsìtẹ́nì ti mórí lọ màá yá lọ́sọ́dọ̀ mùsùlùmí tí bá ti di pé yìí mùsùlùmí tó ti fẹ́ máa dọwọ́ rú màá yá lọ́sọ́dọ̀ oníṣẹ̀ṣe
tí bá ti wá rí pọ́nísẹ̀sẹ̀ náà tó ti fẹ́ máa fi babaláwo wọn fẹ́ máa gbá àwọn èèyàn níta máa fẹ́ rẹ̀ rú epo fẹ́ rẹ̀ rí ẹja máa yà tètè yá lọ bòmí máa yà tètè yá tún padà sọ́dọ̀ bòmí tí bá ti di pé kìrìsìtẹ́nì ló tún ṣe dáadáa lásìkò yẹn máa yà bíbélì mi dání tí bá ti di pé ó ní bíbélì náà tó ti fẹ́ máa fi jésù máa fàdúrà rọ ọmọ àǹtí mi àwùsùbí láì mí náà ṣe tọ́ni ìrọ̀jú mi títí dénú mẹ́tẹ̀ẹ̀ta ni mò ń ṣe torí ní jẹ́ báyé mi jẹ́ kí ló dé tẹ̀ ń ta àwọn èèyàn ẹlòmíì máa gbé different people different narrative wa ẹ̀wọ̀n tẹ́ mọ̀ rí lọ́dọ̀ yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n kàn déédéé jọ ẹ̀yìn wọ́n kàn déédéé ẹ̀wọ̀n tẹ́ mọ̀ rí èmi náà fọ́ ọ̀nà ṣé mi fọ́ ni mo fọ́ ọ̀nà àbọ̀tọ́ ọlọ́run tó jọ mí tó yẹ pé mo ò kì í lù gáàdì nínú many things nínú ayé pé bó o bá fẹ́ set me up tó o bá rí mi mú gbà pé ọlọ́run ni ló fún ẹ ṣe tó o bá set me up tí mo dẹ̀ wo àwọn yẹn wọ́n gbà pé bí mo ṣe wo àwọn yẹn mo máa bọ́ ń bẹ̀ torí wípé èmi finú tán ọ ni mo ṣe wo àwọn yẹn èmi finú tán ẹ mo ò dá ẹ ìwọ ló dá mi tí mo fi wo àwọn yẹn ilé ọ̀dàlẹ̀ yẹn ọ̀gọ́rùn afọkọ́yẹrí tó ń pè ní ilẹ̀ alápòkà ó máa dá ẹ èmi á dẹ̀ bọ́ ń bẹ̀ wọ́n ni wà kó sínú àwọn yẹn ó gbọ́n tí bíbélì sọ ni ó ní kíkó lẹ máa kúra yín jọ ó ní kìí ṣe nípa tèmi ó ní gbogbo àwọn yín tẹ́ bá nà sílẹ̀ ó lẹ́yìn lẹ máa fi ara yín mú lẹ máa fi dára yín fúnra yín lẹ máa kó sínú àwọn náà kí ló dé tá ń ṣe báyìí ẹ ti bà justice jẹ́ gan kò lè yé yín tí mo sọ lè yé yín kò lè yé yín rárá kò lè yé yín ó ti yé kò lè yé yín wọ́n ti bà justice jẹ́ ọlọ́run justice for mohbad ti lọ wọ́n ti bà jẹ́ gan ni wọ́n ti bà gan jẹ́ n tó ń dùn mí látòru mo náà ti bà nǹkan jẹ́ dídé ní mi ìsìn wọ́n ní fẹ́ fún màmá fún láago 2 àárọ̀ wọ́n ti bà nǹkan jẹ́ gan o ọlọ́run aládé ń gbọ́ wọ́n ti bà nǹkan jẹ́ gan wọ́n ti da nǹkan rú gan wọ́n ti fọ́ nǹkan pọ̀ wọ́n ti da nǹkan rú wọ́n ti fọ́ nǹkan pọ̀ àmọ́ ó dùn mí gan púpọ̀ jù wípé mo ṣe wàhálà lórí ọmọ yẹn ẹ dẹ̀ jẹ́ kí wọ́n gba balance wọ́n dẹ̀ láti jọ́ tá ti ń pariwo táwọn èèyàn tó sòótọ́ ti ń pariwo wípé kì í ṣe mọ́ ṣe justice lẹ́sẹ̀ẹ́sẹ̀ wọ́n wá ń lò yín kẹ́ máa bára yín jà wọ́n wá ń lò yín kẹ́ máa fúnra yín jẹ àwọn ni wọ́n lọ bẹ́lẹ̀ wọ́n tú àṣírí fún wọ́n jọ sọ̀rọ̀ àwọn náà ni wọ́n screenshot àṣírí yẹn wọ́n wá gbé fún wọn tó máa pọ̀ tà nìyẹn pé ẹ̀jọ́ rẹ èyí tí ẹ̀jọ́ rẹ yẹn àwa máa challenge ẹ wọ́n wá máa rò lọ́kàn pé báwo làṣírí yẹn sì jáde báwo ni kìíní sì jáde ó mọ̀ páwọn tẹ́ ẹjọ́ ń ṣe méjì tẹ́ ẹjọ́ ń ṣe náà ń gbá sí yín síra ó yẹ kó yé wọn wípé àwọn tẹ́ ẹ pè ní the master in planner yín the master planner ló ń lo àkáǹtì míì tó fi ń bá àwọn eléyìí sọ̀rọ̀ tó ń lo àkáǹtì míì tó máa fi bá bí sọ̀rọ̀ ó máa bá bí sọ̀rọ̀ máa bá ẹ sọ̀rọ̀ á dẹ̀ gbé gbogbo information yẹn á dẹ̀ lọ fi fake profile mi fake mi á dẹ̀ lọ fi gbé fún tàbí kán máa lo ọ̀rẹ́ wọn tàbí ìyàwó wọn kán máa fi gbé fún wọn ẹ̀ẹ́dẹ̀ ní mọ bó ṣe ń lọ ẹ̀ẹ́dẹ̀ sọ́ra yín ẹ rántí pọ́mọ yẹn ti di ẹja ìpìrà ìmọ́lẹ̀ ti di ẹja ìpìrà ó ti di ẹja Mr. Mọ́tòṣọ́ ọjọ́ wo lẹ́yìn náà máa sí pláfọ́ọ̀mù yín mo fẹ́ kẹ́ ẹ sí pláfọ́ọ̀mù Mr. Mọ́tòṣọ́. èmi platform èmi ò ṣe platform kí ni mo fẹ́ ṣe náà. mo fẹ́ kẹ́yìn náà wá mo fẹ́ kẹ́yìn náà dá o dúró. no èmi ò ń ṣe èmi ò sí fún yẹn o sísá tẹ́ni èmi ò sí platform o. Mr. Túndé ẹ̀yin tẹ̀ sí platform kí àwọn principal náà tó ti bẹ́ẹ̀dì ọ̀sìn wọn. láíláí God bless you. èmi ò ṣe gbogbo yẹn o èmi ò ń ṣe social media kìíní so èmi ò ráyè èmi ò ṣerú nǹkan báyìí. ẹ jẹ́ kí n máa play anti Bukky anti kí náà porúkọ wọn anti Bola lọ mọ́mí tempra ẹ má bínú ẹ bá mi sẹ́ndì 100,000 yẹn sí Yanjola kí n fún àwọn ẹni tí wọ́n ti fún mi láka nọ́mbà yìí ẹ jọ. ẹni ṣèrè mi ò jà fún bàbá. so Yanjola ẹ bá kàǹtì yín wà available kí n fi sáré sẹ́ndì giveaway sí àwọn ẹni yìí ẹ bá mi sẹ́ndì 100,000 yẹn sí wọn tó bá di Friday a máa wá sí àwọn tó kù a máa wá sí ẹjẹ ní tọkọ sí 100,000 yẹn tó bá di Corona Friday. wà Friday o sísá tẹ́ni.
Sister Tenny, corona inquest on Friday o. Tó bá di Friday ni corona o. kí lè ní ná èyí ni tó bá di Thursday a máa wá sí ètò Thursday. Ní 22. kí n tiẹ̀ kọ́kọ́ sí 100,000 woman tó fún madam rántí tó fún mi ní kìíní yẹn kí n jẹ́ kí yẹn lọ mo ti láwọn nǹkan tí mo fẹ́ fún náà tẹ́lẹ̀ bọ̀ mo fẹ́ ṣe ní public ni. Okay ma. tó jẹ́ àwọn èèyàn tó wá important fún mi dárúkọ wọn because wọn gbọ́dọ̀ máa dárúkọ wọn ní public. Okay ma. Ó yá ẹ jẹ́ máa play Bọ́lá lọ. ó dàrú fún ẹ. tó bá ti sẹ́ǹjẹ̀ sí tẹ́yẹ bó ṣe wà yẹn togun náà máa bá a fà á. Ìyábọ̀. Okay ma. ẹ jẹ́ lórí TikTok. ẹ jẹ́ lórí TikTok sí bọ̀tẹ́ má pa mi pé last number orúkọ wọn síta o. àwọn èmi kan tí mo jókòó yìí mo sọ̀rọ̀ fáwọn èèyàn mo bú àwọn èèyàn nítorí pé wọ́n jà mí lólè àtàgbà ni wọ́n tún pa bàbá ọmọ mi sí wọn tó torí ẹ̀ you Yorùbá you have no mercy for anybody. àwọn àṣekán she abusing people she jealous of onídà fún ẹgbẹ́ wọn mi ò fẹ́ bínú mi ò jealous any bullshit àdàrú tẹ́lẹ̀ mi wish ọmọ ẹ̀ good ṣùgbọ́n tí Ìyábọ̀ tó ń wish àwọn èèyàn bá tó máa fẹ́ pamọ́ tó máa bá yé àwọn èèyàn jẹ́ tó bá jẹ́ torí Lizzy mi ò bá Lizzy sọ ní àti ọ̀sán àtòrun ni but the truth must be told. Ìyábọ̀ Òjó ẹni bá ti ní ọmọ tiẹ̀ kò ń dánmọ lọ́mọ lóró bẹ́ẹ̀ mo sọ bó o bá mọ̀ nípa ikú Mohbad gan àwọn ọ̀rọ̀ tó gbá ó gbà tó yá wọ́n bẹ̀ pé kò fi sílẹ̀ you mention some people's name after some time kò pẹ́ ní 8 months Mohbad fẹ́ pé 2 years sísìn ọmọ ẹ̀ tó ṣe ẹ̀rọ kò tí pọ̀dún kan 8 months náà fi ṣèyàwó yẹn náà fi course. irú orin wo ẹ dákun ẹ mú irú orin wo tún lè lè bá ń torí ọ̀nà. ọlọ́run ilé ẹ̀jẹ̀ àwọn kì í sọ̀rọ̀ tó sọ wọ́n wù ẹ́ bí wọ́n wù ẹ́ àwọn ẹlòmíì ní ọ̀rọ̀ nínú sí ẹ ṣùgbọ́n tó bá ní kó treat ẹ bó ṣe treat Mohbad kó bá ní kó treat ọkọ ọmọ ẹ bó ṣe treat Mohbad màmá ọmọ yẹn ló máa ṣọ́ọ̀tì torí pé kò sí nǹkan kan tó kàn ìwọ ọmọ á tún move on á lè jẹ ogún adúrógún gbà níbi tó wà. sẹ́wọ̀n pé òótọ́ ni woman yìí sọ tí bọ̀bọ̀ yẹn bá parẹ́ bí Mohbad ṣe parẹ́ ẹ̀hàn pé ó ti ṣèyàwó tipátipá ẹ̀hàn pé ó ti ṣèyàwó quick one ṣe mọ̀ bẹ́ẹ̀ ṣá wọ́n ti ṣèyàwó fún un ní quick wọ́n ti lọ fún registry lọ́hùn ti Nàìjíríà náà wọ́n ti ṣe tiwọn now tọ́mọ yẹn bá parẹ́ ọmọ yìí ló máa jogún ni ó dẹ̀ máa gbà nínú ogún yẹn kódò wá bímọ fún kò bímọ fún un tó fi ṣe ti wù mí táyìn ṣe fún wù mí bó ṣe wà yẹn ó máa gbógun lẹ́yìn yẹn ńkọ́ ọmọ rẹ̀ tún máa move on ni ó máa fẹ́ lòmíì so kí wá ní bọ̀ kọ́lọ́run ló mọ bó ṣe máa ọlọ́run nìkan ló mọ bó ṣe máa ń ṣèdájọ́ ènìyàn àwa lè rò bẹ́ẹ̀ nírò wípé bóyá tó bá pa ọmọ yẹn bóyá tí wọ́n bá ṣekú pa ọmọ yẹn bóyá ọmọ yẹn máa mú fún ọ àbó máa gbógun o ọlọ́run ló mọ bó ṣe máa ṣe táwọn tí gbẹ̀ẹ́ bá ti múra wọn lẹ́ǹkan wà lẹ́wọ̀n á lé ẹsẹ̀ rẹ̀ òní balẹ̀ kó lọ sí kóòtù wọn náà fẹ́ gbẹ́jọ́ lọ ńbẹ̀ yẹn wọ́n á wá fẹ́fù ara àta jọmọ ìlú wọn lọ wọ́n á wá fẹ́fù ara àta jọmọ tí wọ́n lọ àbí ọbẹ̀ ní ọjọ́ kó sí wọn ò ní fẹ́fù ẹ̀jọ́ ọmọ wọn àti pé kò bímọ wọn á ní kò bímọ fún àwọn tó bímọ fún náà máa gbọ́ ogún jù má gbàgbé pé bọ̀bọ́ yẹn ti bímọ rí ó ti bímọ rí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ eléyìí tó dẹ̀ bí tó fẹ́ yẹn tó bímọ fún bóyá ọmọ ìlú lòun òun gan máa gbé lọ sí kóòtù ni tó dẹ̀ tún ṣèyàwó fún yẹn náà àbí kò ṣèyàwó fún yẹn àwọn kan náà wà tó jẹ́ pé ó ṣe ìdúró mímọ̀ pẹ̀lú wọn bí nìkáì ìmí wà tí ò ṣe fún rárá àwọn tó bímọ fún yẹn máa dúró dúró pé àwọn náà máa gbógun ọmọ wọn ìwọ̀nba tó bá kúnlẹ̀ náà máa gbé lọ́mọ tiẹ̀ lọ́wọ́ tí wọ́n sì kínní mọ̀ bọ́lọ́run ṣe máa ń bọ́lọ́mi ṣe máa ń ronú ó yàtọ̀ bọ̀ tí kú èmi ò lè ronú kú sí ọmọ nìkejì kò dìgbà tí ènìyàn bá kú kẹ́ tó sọ pé bóyá ènìyàn máa jìyà lọ́wọ́ Ọlọ́run ó lè má ṣe kú lọ́lọ́run fi máa ṣèdájọ́ títí ẹ̀ ó lè má ṣe kú torí bẹ́ẹ̀ bá ronú kú síyàn bí bá ní kí bàbá yẹn kú ọmọ ọlọ́mọ tí ò mọ kankan séèyàn fẹ́ kú dànù ni òun wá fẹ́yàwó tiẹ̀ ni báwo lèyàn ṣe máa ronú kú sí rírọ̀ bọ̀t ìjìyà kan wà tí Ọlọ́run máa ń fún yàn tó yẹ pé òun gan máa ju kéèyàn rí kú lọ àbúrò òkú náà ń pè ìyẹn sísítà kú. Okay now, you are a game player and your game is ọ̀rọ̀. You don't care about your children. Ẹni bá ti bímọ sí ẹ̀kọ́ kí n dóró. Tó bá dẹ̀ jẹ́ politician, full time politician, wá jẹ́ nípa ayé kò pé
Sísá Tẹ́ni ó ti wọlé. All right. Màá sẹ́ndì nọ́mbà kan sí yín sí. Torí tí mo bá pe nọ́mbà yẹn bí, tí mo bá pe nọ́mbà yẹn síta, àwọn tí mo bá pè fún, wọ́n máa mọ. Thank you so much, ma. Wọ́n máa mọ, wọ́n máa check orúkọ ẹni yẹn. So mi dẹ̀ nífẹ̀ẹ́. So màá sẹ́ndì orúkọ ẹni yẹn sí lórí WhatsApp. Kẹ́ bá mi ṣe. Kẹ́ wá fi kẹ́ sọ fún mi níta pé ó ti done. Àwọn tí n bá ti porúkọ wọn fún yín, ó yá, ẹ máa sọ̀rọ̀ yín lọ. Ọlọ́run máa jẹ èmi ò ń pa ẹni ẹlẹ́ni kò sí bí ojúṣe lè pọnmi tó kéwì wá sọ pé to the detriment of other people kí wọ́n máa fi make owó you make money from it other people are making money because your mind is at back kò sí níbi tó yẹ kó wà mọ́ you are wicked. Mi ò mo ó ní wo gbàmí kan máa ń ṣe ṣọ́ wọn yẹn mi ò kí ń fẹ́ dá sí ọ̀rọ̀ yẹn it pains me but no matter bóyá ṣe ló ń clear òun náà wà lọ ní adó mú mi èmi ni mo bẹ̀rẹ̀ ẹ̀ náà. They're not showing to me that some of you will celebrate you are very mean and wicked. Mo ń dọ́là mo ti sẹ́ndì ẹ̀ sí yín o. Kó wá pa wọ́n ṣe ṣe yẹn. Ṣé ẹ gbọ́? Kọ́mọ tiẹ̀ náà kò ṣe wù mí ìjà fún wù mí àbí kò ní dá fún wù mí ni. Mi ò jà fún. I'm just saying to you the way things should be done in our system. Not that ilé ìrànṣẹ́ bẹ́ẹ̀ ni kò ti bú òun tí ó lè lọ nǹkan get rid of that person and kill this somebody children. Ọmọ yẹn ò gólé wọn dẹ̀ ni. Wọ́n lè rí rẹ̀ mọ́ tó ṣépè. You run the family forever and they will continue to hate themselves for what? After killing people children, you people's family, the rich one among them, you now set their home in fire. Everybody will be going fighting themselves. You want your house to be good and anybody want your way. Wọ́n wá sọ pé ayé ìyàbọ̀ ti ta ọ̀rọ̀. Ẹgbẹ́ ìyàbọ̀ yọ̀. Àánú ẹ̀ ṣe mí tó bá jọ ọmọ yẹn lọ́tọ̀ pa ọmọ sábìà yẹn kò ní dùn ẹ́ because ó máa lọ kókó wálé fún ẹni olóko àjẹbíríkì ọmọ olè. You only love owó dára lára ṣùgbọ́n gbogbo kọ̀ọ̀kan lówó. You don't destroy other people because you want to make money. You don't destroy souls. Ọmọ tí wọ́n jẹ̀yà bàbá ẹ̀ bá máa yẹ ẹ̀ bá máa tiẹ̀ kí ẹ̀. Àwọn life many life ó ti rún because ọmọ yẹn lọ. Life kan wá tí ò ní jíde mọ́tò torí pé mo bá di kú torí pé ayé wọn ti sún àwọn kan mọ́ tó máa dìde látàrẹ. Wọ́n lè cut wọn short nìyẹn wọ́n ti cut wọn short nìyẹn. Let's double tap the screen. Ẹjọ́ tó bá ti wọlé ẹ jẹ́ kí n mọ̀ ṣẹ́ gbọ́ so that màá lè kẹ́ wá send receipt sí mi ẹjọ́ kí n lè send ẹ̀ sí wọn ẹ ṣeun gan ni. Olóore wọn ti lọ nìyẹn. Let's double tap tó bá ń gbádùn àti mi. Ọmọ ọkọ ọmọ yẹn ní ìgbà nílùú tí wọ́n tuntun wọn tó bá ṣe lẹ́fún tó kọ̀ tẹ̀ short ṣé ọmọ tiẹ̀ máa rí fẹ́ tó bá jẹ́ bó ṣe ṣe fún celebrate tiwọn lọ́hùn yẹn tó kọ̀ tí láì rẹ̀ short nílùú tó ti wá ní sábẹ́ àtọ́jú wa lọ́hùn ṣé ọmọ tiẹ̀ Priscilla máa rí fẹ́ ọmọ àṣetọ́ ṣìṣẹ́ lọ sí ni wọ́n jẹ́ sọ fún mi tó wà lẹ́yìn ọ̀fà ó ti òjé lọ ó ti òjé lọ a lot of people wọ́n ní ọ̀rọ̀ sínú fún bàbá yẹn náà àti fún ẹ. Kakoshi, nobody jealous of you. I don't want jealous of that rotten life. Àbúrò mi kan kò díẹ̀ bí mo gbà lọ́wọ́ bèbí yẹn but she's okay mo ti sọ sórí ẹ̀ ní kẹ́mi ó fẹ́ naval officer kọjá náà gbogbo ẹ̀ lọ sí òtúpó. Kò sẹ́ni bọ̀dì tó ti bírú ẹ̀ tó ní ọmọ tó dàgbà bẹ́ẹ̀ tó máa lè tẹ̀lé lọ. Everybody tó bá kéré for months ní ilé sùn. Ìrètí Adékọ́lá tó kù yẹn for like 4-6 months ni máa fi sunkún kiri nínú bí pé bóyá mọ̀mọ́ rí. But èèyàn máa kú nísinsìnyí ọmọ kékeré tó pọ̀ àgbáyé sunkún lé lórí ìwọ́ bọ́ọ̀lù casket office yẹn olóríire ni o tún lọ bẹ́ẹ̀ tí o máa ṣe báyìí o máa tán sí. Zasene káàbọ̀ ẹ kọ́ tààrọ̀ ẹ kúnlé gbogbo lé o tamọ́tòṣọ̀ salute o akínyísà. Mo ń dọ́là ẹ̀ ṣe lo àkáǹtì mi fóònù ní kejì ńkọ́. Mo ń dọ́là ẹ̀ lo another phone yín ẹgbẹ́ àkáǹtì mi wọlé torí àwọn tó kù náà ká lè fi ṣe eléyìí tó kù fáwọn èèyàn míì tó kù ń public ẹni yẹn nìkan náà ni mi lè dá. Exactly mo rò bóyá máa ṣe
give away tán ni kẹ́ tó máa gbéyàn sókè. No kọ́ máa ṣe lọ èmi máa send ẹ̀ sí wọn so èmi máa send sí wọn àwọn kan wà tí mo ti pin wọn kì í sáwọn tí wọ́n ti gbà níjọ́ yẹn tán tó máa lo another account tán máa lọ pé ẹbí àtàrà tán máa lo account mi tán máa fi wá máa gba nǹkan bíbà àbáwo ló ṣe fẹ́ kan báwo làwọn tó kù ṣe fẹ́ rí nígbà tí gbogbo yín bá ti gbà lẹ́ẹ̀mẹ́fà mo ń jọlẹ̀ lo another account yín. Igbó lè gbà tó bá fẹ́ ní kọ́ńtì wọ́n ń wíṣọ ọmọ wọn báàgì ní o but you can kill other people's children you can destroy other people's children. mo ti ṣe Sister Tenny done. Ok ẹ jẹ́ kí n pe ẹnìkejì fún yín kí n tó máa play àǹtí mi lọ ẹ jẹ́ kí n pe ẹnìkejì fún yín ń bọ̀. kí lorúkọ lédè yìí ok 32 ṣé ń tẹ́ mò ń jọlá. Ọlọ́jẹ̀ breakfast fún oníkàlùkù ló máa jẹ iṣẹ́ owó ẹ̀ nínú ọdún yìí oníkàlùkù máa jẹ iṣẹ́ owó ẹ̀ bọ́dá àbúrò fi iṣẹ́ owó ẹ̀ ká fi gbàdúrà fún Priscilla Priscilla àwọn àbúrò fi gbàdúrà fún bá. 32 ṣé ń gbọ́ mi 06 06 mo ń gbọ́ 32. 32 is 06 31 mo ti kọ́ 62 again 75 mi ò gbọ́ 76 huh? 3206 mo kọ́ 3206 kí ló kàn. 31 62 62 76 bàbá ọmọ ìyá ọmọ yẹn torí ìyá ọmọ yẹn sì òun ni wọ́n ní bàbá ẹ̀ ti kú ìyá ẹ̀ nìkan ló 76 bank olóòótọ́ dàgbà bó ṣe wà yẹn. bank First bank ẹ send the receipt sí mi ẹ jọ̀ọ́ ẹ send the receipt wọn sí mi. ok ma tó yẹ tà àkọ́kọ́ yẹn náà ni. 15,000 ní kẹfẹ́ nìyẹn 15. Invalid account Sister Tenny invalid account. kò possible now ó yá ẹ tún pé ẹ pé nǹkan tẹ́yìn kọ sílẹ̀ pé fún mi. ẹ pé àkáǹtì tẹ́yìn sọ fún mi ẹ pé àkáǹtì tẹ́yìn sọ fún mi. ṣé ẹ lè pè ní ẹ ti ń slow jù ẹ ṣe lo àkáǹtì mi ìwọlé kẹ́ ẹ lo normal àkáǹtì yín. òun náà ni mò ń lo ẹ̀yin nẹ́tíwọ̀kì ni mò ń gbọ́ yín bóyá ká sẹ́ǹdì ẹ̀bí tẹ̀kan ẹ sẹ́ǹdì ẹ̀bí tẹ̀kan sí mi WhatsApp. Nigeria is a good country. Food will make our money. If you don't give the blessed out of one, and you don't want me to get me, what's it? Only she's depressed. Yanni, and you're depressed. You got your good leg by the man, depressed to the Yabo. Keep the Yabo knee. Only you don't have a lesson. You are by your coffee idea and country and come on and leave. I won't do that for because I want to survive. I cannot want a fly. Tẹ́lifí pé màmá lọ sí ẹ̀yìn ẹ̀wọ̀n ẹ̀mọ̀ wá máa ṣí ò wọ́n máa lọ wá lọ sí tó ti ta kókó sí ọmọ kékeré wọ́n náà wá gba ẹ̀yẹ́ lẹ́nu a máa ṣe marriage yìí for 1 week kò bá ṣe for 3 years. Àgùdọ̀ gbàdúrà tó ṣe yẹn àgùdọ̀ gbà fún Priscilla àgùdọ̀ gbà fún bọ̀bọ̀ yẹn kì í ṣe tó bá jẹ́ tó torí ìwọ wọ́n á wo èpè fún Priscilla ni wọ́n á wo èpè fún ọkọ ẹ̀ ọmọ ẹ̀ pọ̀ sí àní tó torí àní fi ìwà ẹ̀ George ọmọ yẹn. Sister Tenny invalid account. kò jẹ dẹ check ẹ pé first bank. mo wo first bank náà mo wo ó ní invalid account.
ló ṣe náà àbáwọn èèyàn kọ́kọ́ ló produce ẹ̀ ní. tá a bá ṣe tán a máa ṣàwọn wẹ́rẹ́wẹ́rẹ́ tí àǹtí mi bá ti play tá a máa ṣàwọn wẹ́rẹ́wẹ́rẹ́ tó kù. kọ́ máa rọ̀mọ́ lọ́mọ kọ́ máa da kọ́ máa gẹ́gẹ́ kọ́ máa ba yé ẹ̀yẹ. ní táìmù tí wọ́n lọ ń wo gbogbo onú pósí tó lọ wọ ọ́fíìsì pósí ẹ̀ tó méjì tí tó lọ make contract yẹn everybody ní ẹ̀jẹ̀ ló ṣe ìsìnkú kò sẹ́ni tí ò sùn. àwọn di all Nigeria ló wà torí pé ẹ̀kú pọ̀ lórí ọ̀rọ̀ Mohbad ìkúrú ní gbogbo àgbáyé ìgbáyé màmí wọ́n máa lọ sí ọ́fíìsì lórí ibi tí wọ́n ti ń ra pósí ló máa lọ ń ná pósí. ó sunkún omi ò jáde lójú ọ̀dájú ènìyàn a máa sẹ pé ó dájú kan she doesn't cry but ó sunkún níjọ́ tó fẹ́ ṣe sentiment tó fẹ́ ṣàlàyé ọkọ ẹ̀ how ni gbogbo pain tó ti ń go through tó sọ̀rọ̀ àwọn ex-boyfriend ẹ̀ ń gbà yẹn gbogbo kan tí ọkọ ẹ̀ tó sọ ẹ̀ àkọ́kọ́ bẹ́ẹ̀ you cry but your daughter say you don't cry it's not because you are pretending you cry that day kí ló dé tó sunkún jọ yẹn tó máa sẹ pé òkè sunkún kí ló dé tó sunkún jọ yẹn ẹ̀yìn ò tí kú o èyàn ò kú fún ẹ̀ ń gbà yẹn o. ó sunkún ojú ẹ̀ pọ́n báyìí bí ojú olóbùkún ní ojú ẹ̀ pọ́n. sympathy from the public so that one day they can help you they will tell some of you to come and hide and tell you come and sọ pé wọ́n sunkún ó sunkún lọ́rọ̀ Mohbad. àwọn kan máa sọ pé wọ́n jẹ́ lọ́sẹ̀ ni ó mọ̀ pé torí ọjọ́ ọ̀rọ̀ náà ṣe máa ń sọ ọmọ lórúkọ ni jẹ́ kí n sọ fún ẹ tí àwọn èèyàn bá fẹ́ ṣe nǹkan is like ó dàbí politics ni ìgbà politics tó bá ti sọ pé òkè ò fẹ́ yọ àbí kọ̀kọ̀ fẹ́ ṣe wọ́n máa mú gbogbo dẹ́tí kí ni ẹ̀jẹ̀ bí ẹ̀sẹ̀ náà máa mú jáde gbogbo sóòyẹ ni wọ́n máa dì àdè dìgẹ̀ nítorí pé bóyá tó pọ̀ mọ́ ẹ ṣe ìyàwó but you are playing some role ipe kéèsì yẹn ti di àfi ẹni tẹ̀gún fiṣọ that role tó play yẹn role tó play yẹn bíbẹ ọmọ yẹn ó ti kú nìyẹn àkúkú kú tọrọ ẹ lára yín náà ti sọ̀rọ̀ ìnáwó pé àkúkú kú tọrọ ẹ tí wọn bá sí mọ́mọ́ fi sílẹ̀ àtúkú kú tọrọ ẹ tábà ní ká ṣe ká fi yín sílẹ̀ á ní àmàjẹ́ kan ṣe kó tó fẹ́ ṣe fọ́ọ̀mù yẹn o mọ̀ wọ́n fẹ́ jẹ́ kẹ́yìn náà kó ṣe é sọ́mọ́ kóun ló máa dùn ẹ́ jù wish bọ̀bọ̀ yẹn bad èmi personally I never wish that boy bad but I'm scared for the boy. Yeah, that guy ọkọ mi yẹn I'm very very scared because àti èèyàn jìnnà gan inú àwọn èèyàn jìnnà ju ọ̀run lọ. Anyway, àwọn tó ní shallow brain those who cannot reason themselves who have lost their brain when I'm talking now they will cut it they will misquote me she's jealous she's depressed so if I'm part of the people who want me to be depressed tó bá wà nínú àwọn program tó fún mi depressed ṣé if you can say anybody yìí wèrè yìí tó bá ṣe pé mo depressed 50 years ago 20 years ago mi ò wà depressed when my business was going fine even the day tó tún pa bàbá ọmọ mi sí ó mú mi depressed náà. I hate that scene. I hate the game, that bad game that you guys olórí burúkú máa play because they play that game around me too. Ẹ máa ṣe tán tẹ bá bá kó èèyàn jẹ tẹ́tọ́ ẹ̀ lẹ́bàá máa yọ jù. Most of you be the one you the most happiest in public after destroying others. Inú yẹn máa dùn níbi pé you are ẹbí bẹ́ẹ̀ ní victory kan. Just because you destroy somebody, you be so happy. The guy kò mọ̀ ẹ́ náà. Why did sọ fún mo ń ṣe ọ̀rẹ́ àwọn èèyàn púpọ̀ mo ń ṣe àbí ọ̀rẹ́ ibo nìkan ló jẹ́ kò mọ̀ ẹ́ náà ṣó mọ̀ ẹ́ ni just 8 months ló ṣe ẹ̀mọ̀ ẹ́ náà. And when even himself tó bá rí pósí tó ti lọ́nà pósí Mohbad yẹn tó dẹ̀ rẹ́rìn òun náà rí pé kò ní wà the mother too be scared about that the mother ìwọ́n ní kó gbé ìyá àti bọ̀bọ̀ yẹn jáde ibi tó ti lọ́nà pósí ọmọ ẹlòmíì tó yàn tó ń dàbí ọmọ tiẹ̀ tó gbé jáde. ọmọ majority is happy ó ti ṣe ìyàwó ìtọ́ àjẹmí ọ̀fà jẹ́jẹ́ lọ ọ̀rọ̀ tá a sọ ìtọ́ bàbá àfẹ́ wọ́n dájú ẹ̀ wọ́n ṣe fẹ́ ṣe ni wọ́n ṣe play game ẹ̀ pẹ̀lú ẹ̀ they can do the same thing wọ́n ṣe fún bàbá wọ́n lè ṣe fún ọkọ ọmọ yẹn but ọmọ ẹ kò ní short ìwọ kò ní short torí pé God can work from down from beginning so àwọn family ọmọ yẹn bọ̀bọ̀ yẹn ló máa lose. So one way or
sí náà. Ó lè bá àwọn èèyàn tó gbọ́dọ̀ sọ̀rọ̀ wá lápẹ́ tó lè kó tó ti kó àwọn tọ́ọ̀gì àwọn wèrè tírínà àwọn terrorist for train àwọn queen of the coast àwọn ọmọ useless aṣẹ́wó tó pẹ̀lú queen bí mọ́ ọba tó fẹ́. Ọba tó bá fẹ́ wọn náà kọjá ìfowópamọ́ rẹ̀ pẹ̀lú Wùmí kọ́ ni bóyá yí ọ̀hún bàjẹ́ ọba wọn fẹ́ kọ́ àwọn ọmọ wèrè tó fẹ́ tó gbé kiri. Ìyàwó kan tó wá ní gọ́ọ̀t wọ́n bá send message nínú kíní mi ìwọ tó rí báyìí ó ní bó ṣe rí kéde mọ̀ ṣé mo sọ pé mo kọ́ deny session mi àbí mo kọ̀ mí cry ni pé Ọlọ́run dá mi mo ka mo níwájú mo lẹ́yìn mo ká mo ní bọ́ọ̀dì it's not a cry mi ò pa ọmọdé ayé mi ò já àwọn èèyàn lólè that's not a cry everybody with their own session and that's why God created me. Tẹ́lẹ̀ ẹ̀ sọ̀rọ̀ pé èèyàn ní ọmọ tó nà ó lọ́mọ tó nà ọmọ mi ọkùnrin fáìn tó bá ti rẹ́ tó fáìn ó máa bọ́ ọmọ tó fáìn èyí ọmọ ìyá ọmọ lọ́mọ máa ń jọ àti bàbá ọmọ. So when we are talking about some point and sorrow, no matter the society we are okay. Nobody is bringing dirty story. And look at you, look at your share. And yet get a man. Or look at your mouth and so. Or mo láṣọ ńlẹ̀ náà. Àwọn èèyàn tó wà ní Canada wọ́n mọ̀ ìpínlẹ̀ ìjọba ìta mo ní àwọn aṣọ tuntun tí mo ò tí ì wọ̀ rí. But ìyẹn kọ́ ni I'm not staying close for anybody. I get me and it's not until tí n bá múra tí mo pa kéèkì wá sórí mídíà tí mo lè gbé kò sí ọmọ sọ pé mo ní kò lé. Ṣọ́ṣe náà máa tó sọ pé tó máa aṣọ tí mo wọ̀ kọ́ ló máa wọ̀ tí òkọ́ ló máa sọ fún mi bí mo ṣe tó. We are talking about dignity and decency. Ẹ̀yin ẹ̀ máa jẹ́ ìfún you present yourself to the people that as a good person. But in that society máa mú jáde. I call people names because they want me. Because they came with me, they fought for me. Nobody could come out as to sọ pé Bọ́lá jà lólè. Àwọn èèyàn ní all many programs ló ní sílẹ̀. Inú ilé surrounding people you be paying them around. You pay them around they are destroy you. I am telling you and you can do nothing to me. You can't do nothing. You play bad game around people. Ìkọ́tọ̀ ní pé mo bá yìí ìkọ́tọ̀ kú yẹ. Gbogbo ilẹ̀ play game around ẹ̀. Ìwọ jẹ́ godmother fún ìyàwó ẹ̀. Òun náà rọ ọmọ ẹ̀ gbogbo lọ ní Naira Marley. Gbogbo wọn around ẹ̀ yẹn. You play that dirty game around all of them. Tí wọ́n jẹ́ kọ́kọ́ kú báyìí. Ṣé mo bá yìí ṣé Naira Marley náà ló wá sọ pé kó lọ ra pósí wá fún olórúkọ bá lọ sí ìtọ́ títà pósí tó wọ́n máa rẹ́rìn bẹ̀. God forbid kó lọ jẹ́ ọmọ Ëxpōšïtíoñ ni wọ́n pa bẹ́yẹn ṣé wàá lè rẹ́rìn lọ nínú bẹ́yẹn. Tí wọ́n bá tẹ̀ wọ́n bá post wọ́n wá fẹ́ lè compensate yẹn ṣé wọ́n lè rẹ́rìn àti bó ṣe ṣe yẹn kó o sọ pé o fẹ́ ṣe pati yẹn ní oṣù mẹ́rin àbí ọdún mẹ́ta ló máa fi ṣe pati yẹn. Ọlọ́run ló jẹ́ kí Ëxpōšïtíoñ school. Ìyá ìjẹ yóò fò àjọra bùkà. Jealousy Priscilla and the in-law, even that boy should know that what they did to Mohbad, Nigeria can do that for that boy. Let me just be frank with you. They can do that for you to feel the same way, so that your daughters too can carry the airplane. They can do it both physically and spiritually. So those of you tó bá ti fẹ́ lọ wo fídíò yẹn lọ wò ó tó bá tún ṣe èpè fún mi mo máa tún wá tú àṣírí Ìyábọ̀ dáadáa. Ìyábọ̀ Òjó 2015 exactly ní 2010 tó ń bá World Cup ní South Africa. I don't know that guy. I mean the pastor I just know I met the pastor because I normally welcome pastor there because I believe many of them are of God. He came to my house. He was used to your husband. I actually remember that guy was close to your husband. Olórí burúkú lòṣì náà ń pẹ̀lú lé mọ́sọ́pọ̀rọ̀ tó sọ Ọládẹ̀jọ́. Èlọ́tọ̀ pásọ̀ wọ́n ti rán ẹ sí ní iṣẹ́ burúkú mi ìmọ̀ àwọn tó rán ẹ mi ìmọ̀ àwọn ẹ̀yà kìlà tó máa ń bẹ̀ sáwọn èèyàn kẹ́ máa finish ẹ̀ tójú ẹ̀ máa dá kokoko. That video tá gbé jáde yẹn lọ gbé jáde níbi tí mọ̀dà ń lọ ẹ mọ̀dà ń lọ màmá tó bí ìyàwó tó bí ọkọ ọmọ ẹ lọ mú kan wá níbi tí ìlú ẹ wọ́n ti ní fídíò orú ti ẹ̀yẹ bẹ́ẹ̀ irú yẹn lórí Google wọn lórí wẹ́bsáìtì wọn lórí Facebook lórí íńtánẹ́ẹ̀tì wọn lọ gbé wá níbi tí ìyá ìyàwó yá ọkọ ọmọ ẹ tó ti ń lọ bá wọn ra kó sí ọmọ tó lè bí tó lè wà nífọ̀ tó lè rí ọmọ yẹn tó lè rẹ́rìn bẹ́ẹ̀ lọ mú jáde orúkọ
ju wúrà àti fàdákà lọ. Ìyábọ̀ Òjó nítorí máa fi sọ pé tó bá ti bímọ sí ẹ̀kọ́ ń dóró nìyẹn. Àjọ̀bọ́lé come out àwọn ènìyàn jáde lánàá ó ní that's why your son he came on social media. Àwọn tó bẹ̀ wọ́n lára àwọn tó máa ń pààyàn tẹ́jọ́ ṣiṣẹ́ lára àwọn ló bẹ ọmọ mi láti wá sọ̀rọ̀ sódà ó lè ṣe ṣótiyé everybody tó mọ̀ mí mọ̀ pé gbogbo tọ́mọ mi sọ wọ́n ní kó wá sọ mi kọ́ má bàa ìbọn èmi dẹ̀ búkọ ọmọ mi. None of my child tó lè ṣe tó fẹ́ sọ pé òun àtàwọn èèyàn Ìjẹ̀bú àti Wàsíù àti gbogbo wọn tọ́nà ajá àtìmọ́ mi lọ́wọ́ wọ́n mọ̀ pé wọ́n máa dára ń kù sí. Bí wọ́n ṣe ní mo pọ̀ Nàìjíríà ìyá wọn máa dún pìpìpì ni. Ṣọ́tíyé bí wọ́n ṣe ní mo pọ̀ yẹ bí pé kí n má wà lé mọ́ ni bí pé kí n má wà sí Nàìjíríà ni àyà wọn máa já ni because disciplinary àlèmí. Orúkọ rẹ̀ yédè sàn ju wúrà àti fàdákà lọ. Kò sọ́nà kan tó bá lọ ṣe orí burúkú kankan lọ́la kó sọ pé Auto Bola àbí ìyá àbí ẹnìkan ló ràn. Mi ò fẹ́ jágbàjàgbà ládùúgbò mi, òun náà dẹ̀ ní ọmọ mi nìyẹn. Ẹnìkan ní ẹgbà tó wà ní Dubai ní South Africa àbí tó wà bí kò sọ́kùnrin tó pè. Ṣé tọ́kùnrin bá ń pèèyàn tó ń há èèyàn yẹn? Òun ni pride. For your information, don't get it twisted. A lot of ọkùnrin ló ti pòpò ló like me nígbà tí mo dé Canada yìí. A lot of ọkùnrin ló lọ́ọ̀kùn nígbà tí mo wà ní Africa nígbà tí mo wà ní America. A lot of ọkùnrin ló go after me nígbà tí mo wà ní Nigeria. A lot of ọkùnrin ló go after me nígbà tí mo wà ní. Kò ń ṣe pé kí wọ́n máa sùn kí iná fi ń sọ pé fine. The people àwọn èèyàn tó máa ń sáàpù káàkiri aṣẹ́wó ni ó máa ń sọ pé ọkùnrin báyìí wọ́n ti rí ẹgbẹ́ pọ̀pọ̀ náà owó ló bá dé owó náà àdògán everybody can talk it sí. I'm a good example. Mi ò lè gbọ́ báwo lọmọ mi tí bá ti ṣe lọmọ mi máa ṣe. Ọmọ ẹ̀ ò ṣẹ̀mí o, mi ò lè mẹ́nu bà ọmọ ẹ̀. Ṣùgbọ́n nísìnyí àti rí pé gbogbo àwọn ọmọ náà tó bá kírímàdà ṣé àwọn ọmọ tó ń train náà yẹn gbogbo wọn máa dà sórí mídíà wọn máa bú gbogbo yẹn wọn máa ṣépè fún gbogbo yẹn. Ìwé terrorist ìwé Ìyábọ̀ Òjó. Mo ti sọ pé ó ń ṣiṣẹ́ báwọn terrorist. Ẹni tó bá pa mohbad terrorist gbogbo jẹ́ lọ́wọ́ mẹ́gbẹ̀ẹ́ terrorist. Èmi tọ́mọ mi ṣe ni ara ilé mi ṣe gbogbo tẹ́mi ṣe yẹn for you criminals ẹ máa rí bí taboo ni she talk about her brother if my mommy misbehave to me I will if tí bá ti book one secretly tó bá ti kọ I will bring it to the media okay it's not a crime bíbélì kan sọ bẹ́ẹ̀ fún wa ó ní tọ́mọ yín àtẹnudọ́ ti bá ti bá wí tó bá ti kọ ó lè pè wá sí public you understand. Ó lè gbé wá sí public kó Ìyábọ̀ lọ kọ́kọ́ gbọ́ yẹn sétí àbá ẹ̀ fà é pé èmi ò bá ẹ sọ wípé ìyá torí Priscilla ṣe ìyàwó in fact bọ̀bọ̀ yẹn mo tún bá dúpẹ́ tí kẹ́kẹ́ rẹ̀ kò bá disappointed ó lè má fẹ́ Priscilla ó ní ẹni tó date òun tó marry for 6 years the guy was married I listened to the documentary today. Ìyá Àjọlá bo ló lọ. He was married but another celebrating in America ló snatch there yẹn mọ́ lọ́wọ́ so ó gbúdọ̀ show náà pé at least òun padà find love bí wọ́n tẹ̀ sí love ara wọn for now you ma fi you pride yourself that okay this person also she's beautiful and she love me I find also somebody that I love as well we don't hate Priscilla but Ìyábọ̀ Òjó gbogbo àṣìṣe ẹ̀ kí náà ń pè gbogbo all your story is over disgusting. Ó ti yé over disgusting especially ti mohbad yẹn. Wọn ò dẹ̀ tí ì sí mohbad. Ó yẹ kó wá fi ẹ̀ṣẹ́ ní pé òkè kó break ẹ̀ dá kó ṣe pé òkè kó wá máa ṣe bí pé no káṣá fi sẹ́nu bẹ́ẹ̀ ká dé mọ́ bẹ́ẹ̀. Ó ti yé sọ fáwọn ọmọ wèrè tó tírè tó bá ní queen mother gbogbo wọn àwọn queen ọ̀rẹ́ wọn ò ṣe ìyàwó wọn ń pààyàn ni àwọn jẹ́ sí queen mother wọn tó ṣe ìyá lórí wọn tó ṣe mother fún tó adopt àwọn ọmọ ọlọ́mọ tẹ́sọ wọn dídàkudà lọ́wọ́ àwọn parents wọn some of you criminals you hijack people children and you turn them to packing into society you destroy them systematically you ruin their future. Kò sí kọ̀ọ̀kan kún ìmọ̀dà lọ́jọ́ tó ti ń ṣe kúmọ̀dà àwọn ọmọ tó ń kún ìkíkiri tó ń kókiri tó ń pè ń kún wọn lọ sílé ọkọ wàbí kán jáde nílé ọkọ kán gún ọkọ pa kán ṣòṣì kán máa kó dìgí orí mídíà kán máa gúnyàn kiri kán máa ṣépè kán ní gbogbo àwọn terrorist àkàtọ̀ wà lórí social media
amúnisì ìkan méjèèjì ẹgbẹ́ ṣe wà rẹ̀ ìwọ kó tiẹ̀ kọ́kọ́ ojú àwọn mídíà before lẹ́yìn náà wọ́n á fún kí lorúkọ ẹ̀ wọ́n á mú kí lorúkọ orúkọ iṣẹ́ kí lorúkọ tó jẹ́ tiẹ̀ Titanic bẹ́ẹ̀ ṣe wà lórí social media you going after people táwọn tẹ̀lé fẹ́ stop á máa kọ̀ bèbè ìpanidànù ní tẹ́yìn bá lájà wá tó wà nínú ẹgbẹ́ ọlọ́run làwa ṣe bá ṣe wà yìí ẹgbẹ́ mímọ́ a máa fa gbára mímọ́ pàtó òkùnkùn yín jẹ ni a sọ̀rọ̀ àṣẹjáde èmi kọjá dáadáa o ẹ bá níbi ìrọ́kùnrin pè mí mo ti ń dìfì ara mi gba àwẹ̀ ni for authority tí a bá ti ń pàṣẹ kó máa wá sí ìmúṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ mo wọnú májẹ̀mú ni mi ìlẹ̀ gẹ́gẹ́ sí pátá mi fún yàn èèwọ̀ ni èmi ò mi ò ṣàdùnkàn náà I am a woman of dignity. I'm a woman of dignity and decency. mo ń jọlá mo sẹ́jà kánà bẹ́ẹ̀ nìkan sí nísìnyí. Inú ta tiẹ̀ fáìlì. tẹ́ ń gbọ́ mi mo ń jọlá mo sẹ́jà kánà bẹ́ẹ̀ bá mi sẹ́ndẹ̀ síbẹ̀ ẹ sẹ́ndì receipt ẹ̀ sí mi kí n lè forward ẹ̀ sí wọn. Kí n má pàṣẹ kó má dáhùn. Wà á train àwọn ọmọ gbogbo wọn yẹ àmàgbọ́ àwọn kúrìmàdà olóṣó wọ́n á ṣe gbogbo ọyàn wọn lẹ̀ wọ́n á lọ sí patí láì wọ pátá wọ́n á máa wọ ọkọ̀ lọ́kọ̀ káàkiri wọ́n náà máa fi wọ́n ṣe bísínẹ́sì wọ́n máa fi ọwọ́ máa gba owó lórí àwọn ọlọ́mọ. Wọ́n lè gbà yín láyè láwùjọ wọ́n lè pè yẹn sẹ́lẹ̀bírẹ́tì wọ́n lè pè yẹn ní sẹ́lẹ̀b. Ẹni tó bá pè mí yẹn tó bá tún wá sẹ́ẹ̀lì mẹ́sẹ̀jì bá tún rírú ẹ̀ wọ́n sì mú nọ́mbà yẹn dání o wọ́n máa jẹ sọ́nọ́bà yà. Àwọn olórí burúkú ògbólógbò aṣẹ́wó arúgbó àtàṣẹ́wó kéékèèké àtàṣẹ́wó mídíọ̀ àti. Bí má ṣe fi èdè pàjù spiritually bẹ́ẹ̀ náà ni màá tún fẹ́ jọ ní sùn both international and local level. Tọ́ bá di bọ̀bọ̀ yẹn mú tọ́ bá di kí lórúkọ ọkọ mẹ́ kó dì mú kó handle ẹ̀ wọ́n ṣe handle mohbad kó pákó láyé ṣé Priscilla máa lọ́kọ kò lè ní ọkọ aláìní tí ìjọ ọmọ tó kúnjọ sínú àwọn ọkọ tó máa kó aṣọ ṣáínà sára gbogbo aṣọ rẹ̀ náà ṣáínà amọ̀tá àti gbogbo wa ti ń ké àwọn àjẹ tó máa ń ra Canadian product nígbà mi àti American product ẹ̀yin orí kìíní yẹn ní gbogbo wa ti máa lọ ń ké a kò lè ṣe tán ká sọ pé Swiss mo mọ aṣọ Swiss tí mo nínú ilé mi tó dọ̀rọ̀ ní Swiss kò pé mẹ́wàá ìwọ ọmọ mi rò pé o ní Swiss ẹ̀yọ̀ kan báyìí so kí wàá ní afẹ́ bá yí ẹnìkan jẹ́ torí aṣọ China àti gbogbo China products. ṣe sọ̀rọ̀ ẹ̀ tán sí tí mo ní ọlọ́run ló ní kí n ti lọ lóòdù ẹ̀ kalẹ̀
ó kàn pa ní ó kú. Oh, àwa ti rò bóyá ọkọ yín ni. No, iná yẹn ló tán mo wá tí mo tètè ya fi káàdì tí mo ti fi sí gbèrí mi ti pẹ́. innocent people ni ẹ̀yin ọwọ́ ẹ̀kọ́ lá ẹ̀ ní àjà bẹ́yẹn ọ̀lẹ́ ni yín lẹ́yìn máa pariwo wọ́n káwọn kọ̀ wá ẹ̀yin ọwọ́ kí ni yín just say me àwọn tó pa bàbá ọmọ mi àtọ́ sójà mi lóde kí ni wọ́n tó bá ti tán tó bá yà ọ̀bá wọn dá sàrò ọ̀rọ̀ kan mí lè dá sí i bí tó bá ti fẹ́ lẹ́mọ̀ ṣọ̀ṣọ́ ló máa ń ṣọ́ lọ́ọ̀tì fi ọ̀sùn ló fi máa ti lọ sí. wọ́n tó ṣe kí ni kan ẹni ò lè fún yá mi lóògùn jẹ́ ìtẹ́mi máa lọ fìyá mi ṣòfò gbogbo onílẹ̀ fìyá yín ṣòfò most of you ojú yín dá gan ọ̀dẹ̀ jẹ́ àdá bẹ́ẹ̀ mọ̀ ẹ jẹ́ àdúró báyìí sọ fún wọn tó bá ti lọ sórí mídíà èyí tó jọ ọgá pọ̀ I'll come for you ní dandan jẹ lónìí ti gbá àwọn kọ̀ọ̀kan jáde fún ẹ dandan náà ni tó ń jẹ́ lọ́sẹ̀ tí bá sọ̀rọ̀ nǹkan tẹ̀mí kàn mọ́ bẹ́ẹ̀ ni pé àwọn ìlọ̀sẹ̀ ní tí mo kàn mọ́ bẹ́ẹ̀ ni pé dandan ni kí Ìyábọ̀ mọ̀ pé kó rí nírí pé àwọn èèyàn kan máa wá fóònù náà ó gbúdọ̀ ṣúọ̀ fún because òun náà wá fáwọn èèyàn ó ṣe fún àwọn ènìyàn tó bá jẹ́ pé àwọn èèyàn kan náà ń ṣe ẹ wo Lizzy tó ṣe bẹ́ẹ̀dẹ̀ ńjọ pẹ̀lú bọ́mọ ẹ̀ ṣe nǹkan tó ṣé Ìyábọ̀ Òjó wà nínú ilé ni kò sáàsì ńlé kò sáàsì bẹ́ẹ̀ ẹ wo báwọn èèyàn ṣe ń drag Lizzy mọ́ ìjọ́bí ọmọ mọ́ ìyàwó tọ́mọ ẹ ṣe so bó ti báwọn èèyàn kan ṣe ń wá fáwọn èèyàn wọ́n máa wá fún wọn náà gbà bẹ́ẹ̀ kó tó bá yẹ pé èèyàn kan náà ló ṣe ìyàwó bíi tiẹ̀ Gistlover bàbá àti ẹ̀ ó ti máa blog ẹ̀ jáde a ti gbé family tó bá yẹ pé wọ́n ní gbogbo ohun tó ṣẹlẹ̀ nípa girl yẹn ẹni tí bọ̀bọ̀ yẹn ti kọ́kọ́ fẹ́ tẹ́lẹ̀ rí gbogbo story ẹ̀ nìyẹn ẹ̀ ti lọ bá lady yẹn kó tó di pọ́jọ́ ìgbéyàwó yẹn máa tó ọjọ́ ìgbéyàwó yẹn gangan lẹ́ máa ní Gistlover máa link gbogbo information bọ̀bọ̀ yẹn síta lẹ́ni tí ẹni yẹn fẹ́fẹ́ tẹ́ ẹ máa make sure pé ọkọ̀ da ọjọ́ yẹn rú ẹ̀rí pọ́jọ́ tí yín wọn bá yín gbé létà làwọn èèyàn fẹ̀sẹ̀ wà ń blog yín síta náà pé ọkọ ọmọ ẹ̀ náà báyìí so ẹ jẹ́ ká máa wáré lẹ̀ torí àwọn ọmọ tiwa náà ni ẹ jẹ́ àpilẹ̀ Yèyé Kudi ẹ̀pọ́n náà ṣe show lánàá right ń bọ̀ ẹ̀pọ́n náà ṣe show lánàá ẹ jẹ́ kí n play wọn. jẹ́ ìpàdé yín ní station. lórí burúkú gbogbo ẹ dákun ẹ jẹ́ àganu sí àwa ò ganu sí o. àwa ò ganu àbí ẹ jẹ́ kí n kọrin fún yín ẹ̀yin ò ganu àbí you know ganu sí sẹ́yìn náà ganu sọ̀rọ̀ Ìyá Kudi ṣé máa ganu sí Mr. Tenny. Nìyẹn kó come out náà kó máa bọ̀ wá sórí live Mr. Mọ́tòsọ́ ẹ jẹ́ ká nìyẹn come out kó wá sókè mí báyìí náà ìmọ̀ ẹ jẹ́ ká nìyẹn wá síbí kò sí problem àbí asáàrí Díọ́lá àbí kí lorúkọ woman yẹn tó wá bí lórí ẹ dákun sẹ́yìn náà fẹ́ ganu sí you know àbí you know ganu sẹ́yìn náà ṣe ká ganu sí ẹ dákun ẹ jẹ́ àganu sí ni ẹ jẹ́ ká ganu péjì bó náà ti ṣe báyìí mọ̀ tí ì rí ẹ̀ tí ì rí o péjì wo náà ń lò báyìí mo wá wo péjì wọn lè lọ fi ganu sí mo wá péjì tí mo fẹ́ ganu sí ni ẹ má bínú èwo ni mo fẹ́ ganu sí báyìí. Ní burúkú ojú kan tí ó wà bí ìlú adágún nù àbí kó máa da lérú kò sẹ́ni tó dá lójú ọmọ àlè jákujàku tiẹ̀. wọ́n náà ra tíkẹ́ẹ̀tì kó wá Nàìjíríà búlì gbèsè wọ́n ní ó wá Nàìjíríà wọ́n ní kó wá Nàìjíríà wọ́n dí ẹ̀yìn wọ́n dí ẹ̀rẹ́ wọ́n ní kó èmi ti lọ mo ti dé ó yá Yèyé Kudi ti ló ti dé kọ́ńfì àti wọ àti búkì ó yẹ adí ẹ̀yin ẹ ra tíkẹ́ẹ̀tì ẹ̀yin náà wá náà ẹ ti ẹ̀ lọ ẹ ti ẹ̀ sá sí kọ́nà báwa náà ṣe bẹ́ẹ̀ mi ṣe gọ ẹ̀yin náà bẹ́ẹ̀ mi ò ṣe expose ẹ̀yin náà má expose ẹ̀ lọ kẹ́ẹ̀dé I dare you búkì bẹ́ẹ̀ mi náà ṣe ganu lọ tí mo gọ ìwọ náà lọ lẹ́kọ̀ọ́ gọ àti wọ
àti fọ́jọ́ ìyẹn coffin ẹ̀gànù lọlé àbí wọ́n ní ẹ wálé ẹ dákun fídíò tán kọ́tẹ́nì kan kọ́ọ̀tì yìí ó ti fẹ́ rẹ́rìn pa mẹ́ èmi ò wá mọ péjì ibi tán ti ṣe eléyìí o ó yá ẹja ganu sí sẹ́yìn ó ganu àbí you no ganu sí lọ́lá bàbá mi èmi ó ganu sí ẹ̀mọ̀jọ́ mi ní ẹ̀wẹ̀ so kíní kan ní ẹ̀wẹ̀ so ganu sí lọ́lá bàbá mi èmi ó ganu mò ń wá ni mò ń wá fídíò yẹn ni omi tìrì ni o mi tí rí fídíò yẹn ni torí mi ò bóyá títọ̀ gidi gan dẹ̀ ló mi tí rí ni o mo ríre gbà o ó tiẹ̀ tó bàbá ó tiẹ̀ tó kòyè bá ti mo ti rí fídíò yẹn ok 3 days ago ni lẹ́yìn burúkú gbogbo ààbò ọ̀pá èmi tí ń ìdùn lẹ́sìn pa. Story I was meant to. má wùwà. Ó ní sísun yẹn nígbà tó ń pe orúkọ mi yóò mú ìwà did you. ẹ má bínú o. do attempt in any way to go and tell her pé. ẹ má bínú àwa wá bí láti dànù sí anything o. enjoying it you are. èmi máa ń like àwọn àjàsà. àwọn ẹ̀rín mi tó ti set èmi máa ń rẹ́rìn èmi máa ń like àwọn àjàsà eléyìí bí ẹran sísun òtó akọ báwo lèèyàn ṣe ẹ mọ̀ pé ṣẹ́rí tí mo sọ fún yín pé ṣe lẹ́yìn tẹ́ máa ń gbèjì èèyàn ṣẹ́rí justice for mohbad yìí justice for mohbad tẹ́ ń wò yìí ó wà so deep because báwo lè ẹni tẹ́ ẹjọ́ ń jà tó ló ń jà fún kọ́ọ̀sì kan náà tó ṣe máa tó yẹ pé òun náà ń sọ̀rọ̀ tó ṣe máa ní pé kán plan fún ẹnìkan kan petition ènìyàn kan petition nìyẹn kó wá sí nàìjíríà kán gbé wá sí nàìjíríà kó wá ro tẹnu ẹ̀ kán invite wá sí nàìjíríà nígbà tó bá dé court àwàdà tó wà lọ́wọ́ ẹlẹ̀ kán petition rẹ̀ kó wá sí nàìjíríà tán bá ti petition rẹ̀ ó máa wá sí nàìjíríà pé kán jẹ́ kó wá ìyẹn túmọ̀ sí pé tí ọlọ́pàá bá ṣiṣẹ́ tí ò bá wá ọlọ́pàá lè nìkan extradite ẹnìyẹn wálé ẹ̀yin kan máa ní you don't understand what wọ́n ní kán petition èèyàn kẹ́nìyẹn wá sí nàìjíríà tẹ́nìyẹn ò bá kẹ́nìyẹn wá datọwọ́ ẹ̀ sílẹ̀ tó bá dé kọ́lọ́pàá gbé kó wá ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ kó wá fi tó wà lọ́wọ́ ẹ̀ lẹ̀ báwo lèèyàn ṣe máa plan fún ọmọ nìkejì pé kán petition ènìyàn kan nítorí evidence ṣé wọ́n petition rí ni ó ṣe jáwọ́ ara wa la máa tètè ara wa ẹ mọ̀ pé nǹkan tí ò dáa irú èmi ní ṣe mo mọrú plan tí wọ́n ti ná fẹ́ mi ṣé mi mọrú plan tán máa nífẹ̀ẹ́ mi tèmi náà ni mo fi ṣàkàwé lára fi bù mí so ara ìta mi lórí burúkú kan gbé èèyàn kan wá nàìjíríà ìwọ olórí burúkú rẹ ó ṣe lọlé at that time. ṣẹ́gun rẹ̀ sí òní kò sí òní evidence. Because we don't know what brought them together. That is my Baba Prissy and Iyabo Ojo. We don't know what brought them together, that the marriage went sour. But I do not. By now, they have blood pressure. By now. Because it's a simple arithmetic. Husband don't born. So, on the day of their child's wedding, now so these people. This is why she calling. Hello? My daddy was born. So, my auntie, she shot. The network is acting up. Am I still there? Am I still live on Facebook? Am I still live on Facebook? Oh, this thing is bad. Can you people type? Can you people type? Ṣé ẹ lè type ni wọ́n ní ẹ type ẹ jẹ́ aganusi. It
either Turkey or one of these countries. Ex-husband or ex-baby father, or whatever people call it. If he wasn't good, Tope didn't allow it to show. Kò jẹ́ kó show. Pé máa yan ṣe yan tó dá. Instead, òun ló ṣe ẹ̀sìn. Ó fi ìtàn burúkú lẹ̀. And like even the wedding gown would have been sweeter than that. It was as if they were hiding to do the wedding. The wedding, Tope òkèrè nú ayé. Do you know people that will come from far and wide? Do you know the people that will come from far and wide? I mean, all that one that they are doing, that the wedding was ending, the man now saw it online. The way they are doing Juma so now, and Kini, that's how Tope's child is supposed to end, because she's a celebrity, and not just anyhow, a gospel celebrity. Gospel, all of them are supposed to assemble there, the way they all assemble for Yabo now. Do you think that celebrity, they support each other when it comes to Nkoto Dabayo? If they don't support you, that you too, you don't do for them, which I don't think that Tope Alabi is like that. But she wanted to quickly do that.